Pasuma ò ní material tó lè lò, ó wà insulting. Dr. Saheed Osupa bẹ́ẹ̀ bá rí èèyàn gidi bá yín sọ̀rọ̀ tàbí tí wọn ò lè bá yín sòótọ́ ọ̀rọ̀, bàbá ní àjèkúrò ọ̀ràn kan tán, kò yẹ kẹ́nìkan tó máa gbọ́nwọ́ ẹ̀ sáwò. To me, you are an elder, an icon, a legend. Àwọn legend ò kì í yinra wọn, ìyẹn ò kì í yinra ẹ̀ lọ́bẹ̀, because ẹ̀ sí níbi tẹ́ ẹ ti ń argue. Pasuma ò bó òmọrin kọ, ṣùgbọ́n ẹni tó bá sọ pé Pasuma ò mọrin kọ, mo lè bó ń tọ̀ ń jiyàn láti ìsìn títí dọ̀la. Ọ̀gbẹ́ni sọ̀rọ̀ kan tó wà vital, ó lóun ti ń pe Oriyomi Hamzat, ó ń avoid call òun text message sí kò reply. Ṣé súnmọ́ Oriyomi Hamzat dáadáa, ẹnikẹ́ni tó bá mọ Oriyomi Hamzat yóò mọ̀ pé Oriyomi Hamzat kì í pì kọ́, kì í dẹ̀ rí tọ́ messages. Ẹ sọ pé mi àkàndọ̀rọ̀ ayé kò ń kó sọ orí live program mo ti ń sọ yìí, toró ti ṣe bẹ́ẹ̀ sí mi náà rí dáadáa, ó sì fàjà wa. Ẹ call Oriyomi kò ní pì kọ́, ẹ send message sí kò ní reply ẹ̀. So mo parí program lọ́jọ́ náà, mo wá ní Oriyomi pé ẹnìkan fẹ́ sponsor 5 minutes fún mi láti fẹ́ nínú program tí mò ń ṣe, pé so ìmọ̀ fi owó yẹn ra epo sí mọ́tò. Láyé ìgbà náà epo 5,000 máa ń kún mọ́tò mi, epo 5,000 máa fìlì mọ́tò mi, mò ń lo Camry ìgbà náà. So onítọ̀ ń fẹ́ sanwó 5 minutes, wọ́n fẹ́ san 15,000 naira per episode. Mo wá sọ fún Oriyomi pé mi lè máa rọ̀nù epo wá láti àyà àfẹ́ o wá sí Ìbàdàn torí pé mo fẹ́ ṣe program, ó kọ́kọ́ mọ̀ wá mọ́. I just love to, because bónire bá ń yọ̀ èmi máa ń bónire yọ̀, èmi náà fẹ́ kí tèmi náà dé. So ó dẹ̀ ṣe dáadáa fún mi program. Ok, mo wá ní mo ládvert mo fẹ́ máa lò nú ẹ̀, ó lè lò mo fẹ́ fóònù níbẹ̀ mo ní nínú 15,000 ọkàn mi yọ̀dá 10,000 bẹ́ẹ̀ Oriyomi ní 25,000 ló fẹ́ gbà 5 minutes mo ní èyàn ò lè rí advert 25,000 per episode láti lè fẹ́ o, pé ilé gan ó ń tàn fi encourage mi ni o. So Oriyomi ní kí n fún ládvert wọn padà, ó máa fún mi lówó epo lọ́sọ̀ọ̀sẹ̀. Mi wá sáré calculate ẹ̀ pé ó máa fún mi lówó epo lọ́sọ̀ọ̀sẹ̀, tó bá fún mi lọ́sẹ̀ tó bá fún mi lọ́sẹ̀ tí ń bọ̀, tí n bá parí program lọ́sẹ̀ tí ń bọ̀ tí n bá rí ọ̀ńkọ́, ṣé màá sìn ọ́ lówó ni? N bá kàn lẹ̀kọ́ ẹ̀ tán bá lọ bísì, bí n bá débẹ̀ tán bá lọ jáde. At my age mo ti kọjá irú ẹ̀, irú iṣẹ́ tí mò ń wá mọ́kànnù reality. So Oriyomi ní sí n bá délé kí n pé òun, mo ní wọ́tẹ̀ yìí ó ojú ẹ̀ ni mo kú ṣe ń sọ aṣàjẹmọ́sẹ́ lèmi, ìwọ́tẹ̀ yìí iwájú ta la ti jọ ń sọ̀rọ̀ lágídígbò, ìwọ́tẹ̀ yìí ó pè tó ní píkọ̀, ó dẹ̀ sí báyìí ẹ̀ka mi ṣá, ǹjẹ́ mọ̀ pé kò sí fóònù kankan lọ́wọ́ mi. Ó dalẹ́ kí n tó gba fóònù mi bẹ́yẹn, mo ní tó bá wá gba fóònù lálẹ́ tó dẹ̀ rí miss call, at least ẹ̀dá tí ò mú fóònù lọ́wọ́ látàárọ̀ wàá yẹ fóònù ẹ wò, wàá wo miss call, ìwo ló important ń bẹ. Tó bá jẹ́ pé mo important lóòótọ́ yẹ kó return call mi. Oriyomi Hamzat ò fi ṣe ti kà, nature ti ẹ̀ ní bọ̀ nature burúkú ni ó lè má rí yàn sọ fún. In tó dẹ̀ fa ni pé àwọn tí ó pè jù làwọn tí ó tọrọ owó, ní tí ó jẹ́ kó náà mú fóònù káàkiri nu, a lè blame ẹ̀. But irrespectivity wù kó rí, èmi bìlì pọ̀ ẹ kó Oriyomi ó save nọ́mbà mi. Nbi tá ti jọba délé ayé yìí o, nbi tá ti jọba délé ayé, ìjọ tẹ́ bá gungi aládé ẹ máa sunkún káàkiri lórí social media. Kí ni Saheed Osupa ṣe fún Oriyomi lórí ọ̀rọ̀ kọ́kọ́rọ́ alátẹ? Àti sọ ti Saheed Osupa fún àìmọ̀ wọn arẹ níní ló lè múru Saheed Osupa máa jà sí táìtù, àìnítẹ́lọ́rùn ni ló lè mú Saheed Osupa máa jà sí táìtù, àìmọ̀ orí Ọlọ́run àìmọ̀ pẹ́ dá ló lè mú Saheed Osupa máa jà sí táìtù. Torí Oriyomi Hamzat bá change title program ẹ̀ kó ní kọ́kọ́rọ́ alátẹ, bó ṣe wà náà ni ó ṣe wà, kò lè announce ẹ̀ ju ọ̀sẹ̀ kan lọ. Bí Saheed Osupa bá lè yọ̀ǹda title lásán fún Oriyomi Hamzat kó go to hell. Mi ní interest nínú ọ̀rọ̀ nǹkan ṣe láàrin Osupa àti àfáà Sunnah o, mo fọlọ́run búra. Ọ̀rọ̀ Pasuma tó jẹ yọ́ ń bẹ̀ nǹkan ẹyọ kan tó gbé mi wá nù. Ẹ̀gbọ́n tí Saheed sọ, ó ní gbogbo nǹkan tó Oriyomi Hamzat bá fẹ́ sọ nínú program, kò sí rẹ́kọ̀dù Pasuma tó bá mu. Ẹ̀yin pìrìsẹ́ńtà ṣé bẹ́ẹ̀ ló ṣe rí sà ń ló délẹ̀ yìí, ike rẹ̀ ti dàgbà tán, apá bùbá rẹ̀ ọ̀ka mọ́, ọ̀wá ń sunkún káàkiri orí social media,
ó wá lọ fẹ́ gbé series of video jáde fún wa gbé jáde gbogbo ẹ̀yin tẹ́ ń ba ẹ̀sìn jẹ́ lélẹ́yìí tẹ́ ẹ̀ jẹ́ kẹ́sìn ó wù wá ìwọ̀nba pélé mọ́ lẹ́ni tí tẹ́sìn ṣe o ìwọ̀nba pélé mọ́ lẹ́ni tí wà ẹ̀ tó lè mú kí Islam ó wù yàn sìn ìwọ̀nba díẹ̀ lẹ́ni tí wà ẹ̀ lè jẹ́ kí Christianity ó wù yàn bó bá wà àwọn èèyàn mi ò pèsè nǹkan ṣe ń ṣọ́ọ̀ṣì náà lélẹ̀ kò wá ní dá kí n kúkú jókòó mi lé tó bá jẹ́ pé ní téèyàn ọlọ́mọ ṣe náà ní rádaràda lélẹ̀ kẹ́ ọba orin Saheed Òṣùpá àti ọ̀gbẹ́ni kan tí wọ́n ń pè ní àfáà Sunnah ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́mọ̀ ṣùgbọ́n mo fi Ọlọ́run ọ̀run búra òní ni mo mọ̀ pé èèyàn kan jẹ́ àfáà Sunnah ṣẹ́ẹ̀tì rílẹ̀ ayé báyìí pé kò balance tẹ́nìkan bá dúró ní dúró wípé kò sẹ́ni tí ọmọ ń meanwhile àfáà Sunnah yìí popular torí ẹni tọ́pọ̀lọpọ̀ èèyàn bá ti mọ̀ ọ popular ṣùgbọ́n èmi ò mọ̀ rí mo ẹ̀sẹ̀ ń wo for the first time pé àwa ẹ̀sẹ̀ mọ́kọ́ ní issue ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń ló sọ ọlọ́gbọ́n kọ́ tó ká sí èrè sígbèkùn ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ ọ̀hún ó sì bígi ọba dùbí oníwà ti sọ ẹlẹ́yìn ti sọ àwọn ọ̀jọ̀gbọ́n náà ti sọ tiwọn lélẹ̀ tó túmọ̀ sí pé ọ̀rọ̀ ọ̀hún ó lágbára díẹ̀ so now ẹ má bínú o ẹ jẹ́ ká pe àwọn èèyàn díẹ̀ wọlé kọ́rọ̀ wọ́n má dàbí akọrin ìlélégbè tó jẹ́ pé àsán kan lù ní ń jó ẹ̀yin tẹ́ ń wọlé ẹ bá mi share program yẹn dákun ẹ bá mi share rẹ̀ ẹ bá ń yẹ̀ wò so now ṣẹ́ráyé social media tá a wà yìí ọ̀rọ̀ tó sojú ìlú ọ̀farasin ni o ń tá a bá ṣe inú ẹnìkan níjàwó ni o because ọ̀rọ̀ tó ẹ̀sẹ̀ wá lu síta yìí ó ti wà láàrin wọn ọjọ́ ti pẹ́ wọ́n ti ń gbéṣẹ́ fúnra wọn ọjọ́ ti pẹ́ rìkísí ti pa wọ́n pọ̀ wọ́n dọ̀rẹ́ ọjọ́ pẹ́ àṣé ò sí èèyàn wọn o aráyé ènìyàn ṣòro kò sí èèyàn wọn mọ́ gbà so èèyàn wọn mọ́ gbára gbọ́kànlé èèyàn kankan now àti Saheed àti Pasuma ọ̀jọ̀gbọ́n akọrin làwọn méjèèjì ògo làwọn méjèèjì bẹ́ẹ̀ bá bi mí léèrè pé ta mo fẹ́ràn jù láàrin wọn I love them both and for separate reasons gẹ́ẹ̀tì mi kò sẹ́ni tí ò kí wà báyàsó láwọn àkókò kọ̀ọ̀kan ṣùgbọ́n mo jẹ́ni tó máa ń appreciate talent ògo ni Saheed Òṣùpá ògo ni Pasuma Àlàbí kò sẹ́ni tí ó ní kan nù wọn tí ó pòun ò léèyàn kò sẹ́ni tí ó bí kan nù wọn tí ó sọ pé òun ò rọ́mọ bí tá a bá wà wò dáadáa a máa rí i pé àwa tá a jẹ́ èèyàn majority àwọn èèyàn kan ń lọ jẹ́ pé wọ́n láàyò wọn ní pọ̀sí láàrin wọn
Pasuma fans wà, Saheed Òṣùpá fans wà, ọ̀tọ̀ lólúfimọ́, ọ̀tọ̀ lára bá ń bí. Àwọn èèyàn tó lè ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀. Èmi náà wà bias. Bọ́rọ̀ bá kan ti football tàbọ̀ kan ti footballer, tẹ́ bá ń sọ̀rọ̀ nípa Messi àti Ronaldo, èmi ò ní sọ fún yín pé mo fẹ́ràn Messi ju Ronaldo lọ. Barcelona fan ni mí. Kọ́sọ́mẹ́ olólùfẹ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona tí ó sọ pé Ronaldo ló ń fẹ́ràn. Kò sí olólùfẹ́ Madrid, olólùfẹ́ Manchester United, olólùfẹ́ Juventus tí ó sọ fún yín pé òun fẹ́ràn Messi ju Ronaldo lọ. Ṣùgbọ́n bí tèmi máa ń parí ẹ̀ sí ni pé let's just appreciate God. Pa wà láàyè ní ẹ̀rà wọn nígbà táwọn méjèèjì ń sọlá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni mo ṣe rí Saheed Òṣùpá àti Wasiu Alabi Pasuma. I love them both. Pasuma ṣe mistake kan gbà kan, ó lọ kì í ṣolórin entertainer lòun. Kó ń díẹ̀ bàbá, you are a great musician, an intelligent musician, a talented musician. Bákan náà ni Saheed Òṣùpá pé Awíkóńkó ń pòwe, lágbájá ń pòwe, tàmẹ̀dò ń sọ̀jìnlẹ̀ ọ̀rọ̀, kò túmọ̀ sí pàwọn alámì tó ṣe jù. Àwọn èèyàn kan wà àwọn ọ̀gbọ́ Yorùbá rárá. They are doing well. Ọlọ́run ọba ní pín ní tí wọ́n pè lógo, kò sí ẹ̀dá kan tó lè yà sọ́tọ̀. So ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu Saheed Òṣùpá nínú fọ́nrán tó lu jáde ọ̀hún ó bà mí lọ́kàn jẹ́ díẹ̀, ó dùn mí díẹ̀, ó bomi tútù díẹ̀ sí mi lọ́kàn. Because mo study Pasuma, ọ̀rọ̀ ti tán nú ẹ̀ pátápátá ńgbà tó sọ pé ọ̀rọ̀ ti tán. Ìfun kan ló níbi ìtẹ́jọ́, and I love him for that. Láwọn àkókò kan ní tí kálukú wa máa ń sọ tàbí tí ọ̀pọ̀ wa máa ń sọ, ta fi máa ń choose Pasuma ju Saheed Òṣùpá lọ nípa nígbàgbọ́ pé Paso wà accommodating, Òṣùpá ẹni tó ní discipline ni, ó sì ní boundary. Pasuma ti feature oríṣiríṣi olórin ló ti feature Pasuma. Let's say the reality. So àwa nígbàgbọ́ pé Saheed Òṣùpá aṣọ ni, kì í bá èèyàn ṣe. Èèyàn jáso èèyàn jáso, ó ń gbélé ayé tiẹ̀ lọ, kò rẹ́nì kankan wá ń ṣẹ́, kò sì dílé ayé wa lọ́wọ́, a sì lè dí tiẹ̀ lọ́wọ́. Whatever tá bá ṣe, bóyá fẹ́ràn rẹ̀ àbá fẹ́ràn rẹ̀, kò dín ọlá Saheed Òṣùpá kù, kò dẹ̀ yọ kó nu orúkọ Pasuma Alabi Wasiu Alabi Pasuma. Àwọn olólùfẹ́ àwọn méjèèjì á máa bára wọn jà. Ṣé ti witness ẹ̀ rí lórí social media, níbi tí ò kí ń sórí social media. Ìfẹ́ náà ni ká pè é, ṣùgbọ́n ìfẹ́ yòówù tí ì bá jẹ́, ọpẹ́ olórí àdá tán tó yẹ ká dá lọ́wọ́ Ọlọ́run ni pé èmi àtẹ̀yìn láǹfààní láti wo ìgbésí ayé Paso àti Saheed Òṣùpá, because àwọn nìkan kọ́ làkọ́kọ́ tí wọ́n jẹ́ méjì tí wọ́n jọ lògbà. Mo lè fẹ́ fi bàbá àwọn Ebenezer Obey, Chief Commander Ebenezer Obey àti ọba orin King Sunny Adé, I love them both láti ìgbà tí mo ti wà ní kékeré, because àwọn oníta agbẹ́jú bá nu. Mo like solemn beat tí bàbá wa Chief Commander Ebenezer Obey tán ti the evangelist. I love dancing step of King Sunny Adé. Bí bàbá mi ṣe dàgbà tó, wọ́n sì tó ń jó ju ọmọdé mi lọ pẹ̀lú ọjọ́ orí wọn. Sunny Adé will always be smiling. Ẹ wá sọ pé kí ni ìyàtọ̀ àwọn méjèèjì náà, ọ̀rọ̀ lọ́kọ̀ọ̀rọ̀. Àwọn èèyàn tó wà lábroad ńgbà tí ò tí ì di ẹ̀yẹ́ báyìí, tá a lọ́rẹ̀ẹ́ nù as far back as 15-20 years ago, wọ́n ní King Sunny Adé ó ṣe é súnmọ́, bàbá ẹ̀wọ̀ Ebenezer Obey ó ṣe é súnmọ́ tán bá wá sábroad. Nature ni. Gbogbo àwọn tí ń sọ pé Ebenezer Obey ò ṣe é súnmọ́, Saheed Òṣùpá ò ṣe é súnmọ́, torí pé wọn ò kì í ṣe èèyàn tó súnmọ́ wọn ni.
ẹlòmíràn sọ pé lágbájá ń lejú tàmẹ̀dún lejú ó lè expect ẹni tí ò tẹ́ ẹ̀dá ọ̀rọ̀ ẹ̀rín ilẹ̀ lójú ẹ̀ kó déédéé máa fẹyín káàkiri títì. When you are not close to people ọmọ tinú wọn mọ́rọ̀ ọmọ fojú wọn jọ́ọ̀jì. ń bẹ ẹ Saheed Òṣùpá yìí ṣe báyìí Pasuma kì í ṣe báyìí wàhálà ilé ayé tí ń nìyẹn o. Because olówó ni yóò kúre nọ́mbà kíkà ni ó pa tálíkà. OYSG ni irọ́ ni o rí dáadáa OYSK ni sórí ẹ burú mo ní OYSG ni irọ́ ni mo ló YSK ni so wo ojú ẹ fọ́ ni wọ́n mọ̀ lura wọn nísìn mọ́tò tí wọ́n ń jà lé lórí ti lọ ńlá fi polówó ni ó kúre nọ́mbà kíkà ni ó pa tálíkà. So kí ló wá jẹ jáde nínú ọ̀rọ̀ eléyìí mọ́ yà á bẹ̀ ni o. Kọ́líńtì Àyìnlá Barrister wọ́n jọ ló gbani wọ́n dẹ̀ jọ sorogún òwò. King Sunny Adé Ebenezer Obey àwọn òsorogún òwò dàbí alára wọn ò kọrin búra wọn. Sàláwà Àbẹ̀ní Àdíjà Kúbúrà alára gbó wọ́n jọ lò gbani àti Kọ́líńtì àti Sàláwà wọ́n bú Kúbúrà alára gbó. Kúbúrà alára gbó pa àtàgbò àtọ̀gbẹ̀rì pa wọ́n pọ̀ ló fà àwọn méjèèjì sí àtọkọ àtìyàwó. Tàlátìkà lẹ́gbọ̀n yẹ̀yẹ́ ẹlẹ́gbẹ̀ mi o ìyàwó onírànú tẹ́ẹ̀tì ẹ̀ síbí wọ́n ní kẹ́ran mú ni kò yẹ kó lè jọpọ̀ lọ́wọ́ àǹtí onípàkó ọmọ eléyìn irú eyín jóná ẹnu jẹ́ra yí pẹ́tẹ́pẹ́tẹ́ o. ẹ bá mi bóyá wọn kì í máa dẹ yí tapákó lágbàdo fòjéjẹ ìyàwó kílẹ̀ ó ti ṣe ẹ bá wọn wá máa clean kí wọ́n fi fọyín fòjéjẹ ìyàwó kílẹ̀ ó fi ṣe. Bùrọ̀dá pẹ̀lẹ́ o ọjà wọn lẹ́gbà ò mọ̀ gbódùn wọn o bó bá ń ta yín ìwẹ̀ tètè mẹ́sì wá o ìyàwó pẹ̀lẹ́ o mọ̀já wọn lẹ́gbà ò mọ̀ gbódùn wọn o bó bá ń ta yín ìwẹ̀ tètè mẹ́sì wá o. Orogún ti wà nílé orin àwọn ọmọ jẹ́nsí tí wọn ò láǹfààní àti come across gbogbo àwọn nǹkan yẹn àwọn lóríṣiríṣi àwọn nǹkan jọ lójú. àwa tá ti lé láàdọ́ta àwọn tán ti lé lọ́gọ́ta tán ti lé lọ́gọ́rin abálé ayé níwọ̀nba ilé ayé ló dùn ní gbogbo yín dé lẹ́wàá mọ̀ pẹ́ dú lọ́wọ́ Ọlọ́run lẹ́tọ́ wá ń fẹ́ ṣe fẹ́ kú kó àyà káàkiri. Saheed Òṣùpá Pasuma àgbàlagbà làwọn méjèèjì fa ntọ́ bá mú mi lé 50 Saheed àti Paso ti lé 60 ìjà kí wàá la tún bára wájà. sọ ẹ má jẹ́ kí n fàágùn kí n lo àmì fàágùn lórí èyí tí ń ṣẹlẹ̀ yìí o. ọ̀rọ̀ àfáà Sunnah mo nígbàgbọ́ pé ẹ̀yin náà ti bá pàdé bẹ́ẹ̀ bá wá bá pàdé mo ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ń pa rẹ̀ ta wá ló jẹ̀bi àfáà Sunnah tí ò láṣìírí ni àbí Saheed Òṣùpá tí ò mórí Ọlọ́run. kò sí ní tó wù tó yẹ kó sọ tó yẹ kó kan Wàsíù Àlàbí Pasuma. I swear to Almighty God Paso wà nínú ẹni tó mọ pé dú lọ́dọ̀ Ọlọ́run kò wálé ayé mọ́yà ọ̀rọ̀ pọ̀ tá máa sọ. Saheed náà mọ̀ pé dú lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin fáǹsì ńlẹ̀ máa ń kó rẹ́dẹ̀rẹ̀dẹ̀ rẹ́ wọn lára ẹ̀yin la kéèrè igi yóò bèlà ẹ̀yin lọ lọ́wọ́ kọ́kọ́rọ́ tí èéfín kọ́gi ẹ̀yin ni ẹ ríra yín gẹ́gẹ́ bí èèyàn tẹ́ fi máa ń gbé èèyàn ẹlẹ́ran ara lérí jùlẹ̀ ayé yín lọ. ẹ ń bá déèdì Daily Times déèdì ibi tán ti ń ta pépà láràárọ̀ wá wo oríṣiríṣi yàn jíjà lórí ọ̀rọ̀ tí ò kẹ́ anybody. wá wo bẹ́ẹ̀ lómi ò ṣe máa ṣépè fẹ́ tí ò mọ̀ rí ẹni tí ò kàn wọ́n lè gbé Dangote fowó kówó epo bí ó ṣe máa rí fún leléyìí ó sì ń gáàsì lójoojúmọ́ ni. mo ń try láti pa àwọn èèyàn díẹ̀ wọlé sí ni o. so ń bò la ń lọ kí la bá lọ kí la bá bọ̀ ọ̀rọ̀ kò Oriyomi Hamzat ọ̀rọ̀ kan Saheed Òṣùpá ọ̀kan Pasuma
ó sì kan àfáà Sunnah. Now àfáà Sunnah ní dáadáa tí fògùn mọ́ dálá ó lọ dáràn mọ́ràn tọ́yàn ìyàwó sọ́jà lálẹ́ tó ṣe ń gbẹ́rẹ́. Ẹ dákun ẹ bá mi share Facebook òun mò ń gbìyànjú àti ṣe ń bí kọ̀ lọ ntọ́sẹ́lẹ̀ òye mi. So pápápá torí àkókò wa torí àkókò yín àkókò tíhun ló ṣe pàtàkì pọ̀ sí mi. Now fọ́nrán ọ̀hún alùjáde àfáà Sunnah ló kù tó sì kù níbọn ró torí pé bóun bá yanu tó ń bá sọ̀rọ̀ ilé ọ̀rọ̀ o nǹkan bàjẹ́ o but unfortunately ó ti yanu ó ti sọ̀rọ̀ nǹkan kan ò sì bàjẹ́ ilé ò sì rọ̀ oníyà ni ó jẹ́ èyí tó pọ̀. Testimony mi ni pé orí àfáà Sunnah ní gbogbo ẹ̀ ó padà bá ń sílé lórí. Problem táwọn èèyàn mọ̀ ò ní pé gbogbo nǹkan ni wọ́n fọkàn sí pé a gbọ́dọ̀ gbé jáde lórí social media. Wọ́n lose sí trust àwọn èèyàn. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì kò wá sẹ́ni tí ó appreciate ẹ fún nǹkan tó ṣe. At the end of the day kí ló fẹ́ jẹ lérè ńbẹ̀? Kí ló gbàbọ̀ bẹ̀? Ṣé wọ́n lu Saheed Osupa ni àbí kí ni gangan? Kí ni ó ṣẹlẹ̀ gangan? So ẹja gbọ́rọ̀ lẹ́nu àfáà Sunnah. Wọ́n ní kẹ́ mú àti àmì Ọlọ́run. Gbogbo ẹni sọ́jọ́ tó bá ti wà nílẹ̀ láyé. Ẹ gbọ́dọ̀ yẹn dáadáa o. Bí nǹkan bá ti ṣe mí tó ṣe àwọn ẹbí mi, Osupa ní kẹ́ mú àti àmì Ọlọ́run. Now bí nǹkan bá ti ṣe mí tàbí tó ṣe àwọn ẹbí òun Osupa ní kẹ́ mú àti àmì Ọlọ́run. My dear brother, tí nǹkan bá ṣe ọ́ nǹkan ò ní ṣe ẹnìkan kan nínú fámìlì ẹ o ṣùgbọ́n tí nǹkan bá ṣe ọ́ kò sí tó kan Saheed Osupa o kò dẹ̀ sí nǹkan tó kan àmì Ọlọ́run. Àìnítẹ́lọ́rùn ilé ayé ẹ ní ń bọ̀ káàkiri jẹ́jẹ́ làmì Ọlọ́run dúró. Àmì Ọlọ́run ò lérò burúkú sẹ́nì kankan. I'm not used to him but mo ti mọ̀ nípa àmì Ọlọ́run ní ìsìn ó ti lé lógún ọdún láyé ìgbà tí mò ń gbé Ṣàngó Ọ̀tà wà lọ́mọ kékeré kan wà lálágbàdo o àmì Ọlọ́run lórúkọ rẹ̀ o kò ka Kùránì hàn kọ́ Kùránì kọ́ lọ́lé kéwú tí fi ń ka Kùránì tí fi ń ṣe gbogbo ẹ̀ láti gbà yẹn ọmọ kékeré ni tá a ti ń gbọ́n pa ẹ̀. Lóòótọ́ ta bá béèrè pé kí lọ́jọ́ orí tiwa náà ń gbà náà láàrí pa àdàgbà tó báyìí ní tá a máa gbà lọ́wọ́ ara wa kò ní tó nǹkan jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kéré sí wa. So láìfọ àmì Ọlọ́run làmì Ọlọ́run bá káàkiri iṣẹ́ tọ́lọ́run bá ràn ní ń jẹ́ káàkiri bọ́lọ́run bá ṣe dá nílò gbà tiẹ̀ ẹ̀yin lẹ fẹ́ mọ lówó ẹ̀yin lẹ fẹ́ mẹ́ńtọ́ popular ẹ̀yin lẹ ń wá lẹ rójú tẹ̀ ń wá ìrójú káàkiri. Mi mọ̀ bóyá máa padà bẹ́ẹ̀sì program mi lórí interview lọ́la ṣùgbọ́n torí pé mi ò láìkí atachi pé máa attach ara mi mọ́ yàn tàbí kéèyàn máa disappoint mi lọ́jọ́ ń bẹ́ẹ̀sì program mi lórí èmi ara mi fúnra mi instead tí n fi máa promote eléré kan tàbí tí n fi máa promote star kan tàbí tí n fi máa gbẹ́ nìkan wá let me promote myself let me sell my brain ní tí mo ní lọ́pọlọ géèmì gangan ọ̀tà fáwọn èèyàn ṣé mi gangan ní tí mo lè tà. àbórúkọ eléré tí n bá gbé wá làwọn èèyàn ó wò mọ́ mi téléré ọ̀hún bá ti lọ ó ti lọ náà nìyẹn wọn ò ní wò padà wò mọ́ mi mọ́. You need to value yourself value your value. Ìwọ lọ sọ pé káàmì Ọlọ́run ó connect ẹ kí lágbájá ó connect ẹ kí Saheed Osupa ó connect ẹ kàn connect ẹ mọ́ táyé kàn connect ẹ ndé. Ìgbésí ayé tiẹ̀ ni wọ́n bá ṣẹlẹ̀ sí ọkọ̀ sẹ́ni tó fẹ́ lé pàdé náà méjèèjì. Saheed Osupa ọ̀rẹ́ àmì Ọlọ́run ò dẹ̀ra àmì Ọlọ́run wà tó gbé kẹ́nìkan wá kàdà kọ́ ká ọmọlé ni àbí yóò gbé kan kó àké kan wá kọ́ ọmọlé àbí Saheed Osupa ní ọ̀ràn sẹ́rú ẹ̀. Mi kìíní kan bá ṣe mí lágbájá ni ẹ kó ń di ìgbèrè mọ́dé ni gbogbo acting yẹn ò jẹ́ lórí social media. So pápápá. Gbogbo ẹni sọ́jọ́ tó bá ti wà nílẹ̀ láyé. Ọ̀rọ̀ òun àti Saheed Osupa ló ń play síta yìí o. Ló ṣẹlẹ̀ sí ìbájọ́ rẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni kí o máa sọ ń bẹ̀. Any situation tó bá ti ṣẹlẹ̀ láyé anybody tó wù kó ṣẹlẹ̀ sí ìbájọ́ rẹ̀ òótọ́ ni kéèyàn máa sọ ń bẹ̀ kí ló burú ń bẹ̀ o. Kí àwọn máa sojú ṣáájú.
kéèyàn má máa sojú ṣáájú ọ̀wá nítorí pé Saheed sọ bẹ́ẹ̀ ìwọ náà ìfẹ́ sòótọ́ ọ̀rọ̀ lórí nǹkan ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ẹja gbọ́rọ̀. ọ̀rọ̀ tó Òṣùpá sọ pé kéèyàn sọ ilé mi ó sọ Oriyomi Hamzat ẹ̀yin bẹ̀rù Òṣùpá ẹ̀ lè sọ títọ́ ẹ̀ lè sọ dúdú ẹ̀ dẹ̀ ń pera yín ní ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn bá a wí àákú bá a wí ọ̀run là ń lọ Oriyomi Hamzat ẹ̀yin bẹ̀rù Òṣùpá. Can you imagine àpilẹ̀kọ kan náà ń bẹ tí mo ń bọ̀ wá kà lẹ́yìn tí mo bá ti play fídíò yìí tán ọ̀gbẹ́ni yìí accuse Oriyomi Hamzat ó ló ń bẹ̀rù Òṣùpá kò fẹ́ sọ̀rọ̀ sóṣùpá ní òjò sọ̀rọ̀. Let me tell you this and for free Oriyomi ò kí ń ṣẹni tó máa ń yọnu sọ anyhow kì í contribute sọ̀rọ̀ anyhow kì í dá sọ̀rọ̀ anyhow kì í react sí gbogbo nǹkan. Oriyomi Hamzat ò kí ń so oníjàngbọ̀n lèmi àkàndọ̀rọ̀ Awíkonko Oriyomi Hamzat yàtọ̀ sí mi. Kò necessary láti fèsì fún Saheed Òṣùpá ní òjò fèsì ẹ má drag ọmọ ọlọ́mọ sí lifestyle tọ̀dọ̀ yín lifestyle kálukú wọ ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn èèyàn kan bẹ gbogbo ẹ̀gbin tó bá ti gbọ̀n sí wọn lára wọn fẹ́ gbọ̀n dànù. Àwa ń màsìkò láti gbà mọ́ra àti láti kọ̀ boundary lèmi ní mo máa gba ẹ̀gbin mọ́ra gan ṣùgbọ́n lásìkò àwọn ẹ̀gbin kan bẹ téèyàn gbọ́dọ̀ gbà mọ́ra àwọn kan bẹ téèyàn gbọ́dọ̀ kọ̀ wọ́n gbélé tó bá ṣe gbà wọ́n kọ̀ yìí tó bá ṣe kọ̀. Oriyomi lè mọ́ sọ̀rọ̀ ní tiẹ̀ kí ló ṣẹlẹ̀ láàrin Oriyomi àti Saheed Òṣùpá according to n tá a gbọ́ orin kọ́kọ́rọ́ alátẹ t'Oriyomi fi ṣe title program ayé òkín fóníire title unpopular àbí program yẹn popular to me ìkálẹ̀ mi Saheed Òṣùpá ó ti popularize orúkọ mi ayé ti mọ̀ pé mi mọ̀ kọ́kọ́rọ́ alátẹ eléyìí ti tó fún mi lórí yìn n ṣe pé ká tó mọ drag ẹni tó fi ń ṣètò àbí ká mọ̀ pé orúkọ mi ló ń lò orúkọ orin mi ló ń lò. My brothers and sisters gbogbo àwọn tí ń kọrin lónìí ẹ sọ pé mi àkàndọ̀rọ̀ Awíkonko sọ pé kò sí nínú wọn tí ò mú nínú orin àwọn tó ti rí kọjá lọ ẹ sọ bẹ́ẹ̀ pé mi àkàndọ̀rọ̀ Awíkonko sọ bẹ́ẹ̀ including Saheed Òṣùpá kò sí nínú wọn tí ò mú nínú orin àwọn tó ti rí kọjá lọ bóyá Túndé Nightingale bóyá Haruna Ìṣọ̀lá bóyá Yusuf Ọlátúnjí bóyá Barrister bóyá Sakọ ní ti Àyìnlá bóyá bàbá dada kó àdáyé Odòláyé Àrẹ̀mú bóyá Tóyè Ajagun kò sí nínú yín tí ò mú nínú orin wọn àtàwọn olórin míì tá a gbọ́ n tó fún ilé advantage ni pé ọ̀pọ̀ olórin tẹ́ ẹ jí orin wọn ò popular àbáwọn jẹ́nsìn àwọn ọmọ tó dé nìsín wọn àbáwọn láyé ńlọ́jẹ́ kan máa wù yín gẹ́gẹ́ bíi saint àtẹni tó dáa jẹgbẹ́ ẹ̀ lọ bí èèyàn bá wá múnú orin yín all well and good. Àwa tá à ń sọ̀rọ̀ yìí bí n bá ti parí ètò mi nìsín àwọn èèyàn kan bẹ tí wọ́n yọ ọ̀bẹ tí wọ́n ó kún wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọ́n gbé sórí péèjì wọn tí wọ́n gbé sórí YouTube wọn sáwà pa wọ́n ni why ọ̀gá làwọn aṣọ aláṣọ wọn ń gbà tán fi ń bora Ọlọ́run ló dá wa ní ẹni tí ọmọ ṣe su Ọlọ́run dá wọn lẹ́yìn tí ọmọ jẹ su ṣùgbọ́n wọn ò mọ náà mọ súṣe ó nira fún wọn láti kó náà mọ su àwa lè ṣàìsùn ká ronú lórí kí la fẹ́ sọ bó la fẹ́ sọ bó la ṣe gbé kalẹ̀ bó ni ó ṣe táwọn èèyàn lọ́rùn bó ni wọ́n ṣe tẹ́wọ́ gbà á àwọn ò lè ṣe léèyàn ṣùgbọ́n wọ́n wo program mi náà ṣe bí n bá ti drop ẹ̀ wọ́n ó kún wẹ́lẹ́wẹ́ ó certain ẹ wá gbọ́n tí Awíkonko sọ nípa Saheed Òṣùpá o Awíkonko mọ̀ sọ́pá àfáàsù náà lọ́jẹ́ bí o Awíkonko sọ pálásejù gan ni Oriyomi Hamzat o wọn mọ̀ ṣe máa táìtù ẹ̀ àwọn èèyàn dẹ̀ wò ó ntẹ́mi gangan wá ń ṣe wàhálà lé lórí èèyàn péréte ni ó wò ó sáwà pa wọn ni lọ́dọ̀ tèmi wọ́n ń promote ara wọn àbí wọ́n ń promote mi ṣé bẹ́ẹ̀ mi mọ sọ̀rọ̀ ǹbẹ́ mi náà àwọn èèyàn rí ǹbọ́ voice mi làwọn èèyàn gbọ́ advertisement tí ń sanwó fún ni lóòótọ́ wọ́n ń rèrè ńbẹ̀ ṣùgbọ́n advertisement tèmi ò sanwó fún ni people will be calling me kí n report wọn mi ní tẹ̀ láti bá ayé ẹnì kankan jẹ́
n tí mo lè report yín lé lórí òun ni pé mo ṣe album mo wá upload ẹ wá gbé wọ́n report yín o ṣùgbọ́n mo ṣe program báyìí for now mi ní interest láti report anybody. So ẹjá farabalẹ̀ gbọ́rọ̀ ọ̀gbẹ́ni yìí o because. àjọ lọ ni tó sùn bá jí ọlọ́run ọba oògùn tó níyẹn yóò fẹ́ pa yín àbí Oriyomi Hamzat ibi tí mo bọ̀ gangan lélẹ̀ gbogbo ọmọ Nàìjíríà jákèjádò gbogbo àgbáńlá ayé gbogbo ẹ̀yọ́ lọ́gbọ́n onílàáká ẹ̀ súnmọ́ mi tí nǹkan bá ṣe èmi Saheed Alfa Sunnah àti ìyàwó mi àtàwọn ọmọ mi tí nǹkan bá ṣe àwọn ẹbí mi ní ọgbọ̀n ọdún sísìn Saheed Osupa ṣé ò já mi àmì ọlọ́run àwọn méjèèjì ní kẹ́ ẹ lọ mú. kò sẹ́ni tó máa mẹ́nì gangan bọ̀dá bọ́ ọba runlé ayé ara ẹ ní ìsìn àbọ̀ ọba ayé ara ẹ jẹ́ àbọ̀ sọ àwọn ẹbí ẹ̀ di alárìnkiri wàhálà lé ayé tiẹ̀ nìyẹn kọ̀ọ̀kan Saheed Osupa lọ́wọ́ kò gún lẹ́sẹ̀ kò sì kan sí òjá mi àmì ọlọ́run like I said earlier so gbogbo eléyìí stunt ni advert ni kò ní mínì kò ṣiṣẹ́ kò wọ́ọ̀kì ta ni ó wà lọ bá ọmọ ẹnìkan tí nǹkan lọ́gbọ̀n ọdún sí ìsìn níbi tí kálukú tó ti ń dekú ẹ̀ mara káàkiri tó jẹ́ pé tí aṣọ kálukú ni kú wà tí ọ̀sẹ̀ ń tọ́mẹ tí ó kù tí ọ̀sẹ̀ ń tọ́mẹ tí ó kù tí ọ̀sẹ̀ ń tọ́mẹ tásìkò ẹ ti tó wọ́n wà ló fi rẹ̀ ẹ̀kọ́ ẹnìkan lọ́rùn indirectly lórí ìkíni Saheed Osupa ọ̀gbẹ̀bẹ̀rẹ̀ kò gbẹ̀bẹ̀rẹ̀ nìyẹn náà ìwọ ni kò tún wà rẹ̀ sí kọ́ yẹra rẹ̀ wò kí ló ṣe fún Saheed Osupa Saheed Osupa lẹ́bi tiẹ̀ àádá lẹ́bi tiẹ̀ bí èèyàn gàǹgà tó góńgó àkàndọ̀rọ̀ awíkóńkó ọ̀gbàjẹ́ lọ́wọ́ ẹnì kankan ìǹdẹ̀wá popularity ìǹdẹ̀wá attachment mi ò kí ń lọ́rẹ̀ẹ́ mi ní interest ọ̀rẹ́ mo ti wọlé ayé mi dáadáa mo ti wo iṣẹ́ tí mo yàn láàyò dáadáa kì í ṣe iṣẹ́ tó wọ́ rẹ̀ kì í ṣe iṣẹ́ tó wá fàájì Mr. awíkóńkó àwa kan fẹ́ ṣe meeting pẹ̀lú yín mo ní mi ò kí ń meet èèyàn woman kan bá mi ń palace ibì kan èwo awíkóńkó ṣé mo sọ pé mo fẹ́ rí ẹ̀ ńgbà kan ó sọ pé ò kí ń meet ẹ̀ ṣé bí wọ́n ni mò ń rí mo ní mi ò kí ń meet èèyàn sẹ́ ẹ ṣe bí wọ́n ni mò ń rí mo lẹ́ẹ̀rí mi náà nìyẹn náà mi ò mi meet èèyàn mi pàdé èèyàn mi ní business pẹ̀lú yín whatever tá a bá fẹ́ discuss ọlọ́run ti ṣayé rọrùn kò sí ní tá a lè discuss lórí phone even kó jẹ́ business jù bẹ́ẹ̀ lọ. ẹ̀yin lè ń wá attachment ẹ fẹ́ mọ lágbájá ẹ fẹ́ mọ tàmẹ̀dùn ẹ fẹ́ kí wọ́n rí lágbájá pọ́n lágbájá ká ya fọ́tò pẹ̀lú ẹ̀ igbádùgójì èrò wájà at the end of the day sílẹ̀ padà ń kó bá tàmẹ̀dùn náà. báwọn èèyàn mi bá wá fẹ́ súnmọ́ wọn ń jọ mi tán bá ń lé wọn sẹ́yìn ẹ pé Saheed Osupa burú ẹ pé ọ̀dà ẹ pé kò wá accommodating ìbí wọn bá tọ́ wá accommodating náà lẹ́tún kó tàbí ọmọjọ́ mẹ́jọ yìí ntọ́ bá wù ní làá wí nínú ilé ẹni. because nígbà tẹ́ ẹjọ́ sọ̀rọ̀ yìí ẹnìkan kò mọ tẹ́ ẹjọ́ sọ why bringing it outside ngbà tó ti wá sọ nísìnyí sáàlù Saheed Osupa ni kò sí nǹkan tẹ́nìkan kan wá ṣe tó di oore tọ́lọ́ ń ṣe fún Saheed Osupa lọ́wọ́ ẹjá ronú jinlẹ̀ ká tó gbégbèsè náà ó lè ṣe nǹkan tí ọ̀dà fún Saheed Osupa kọ́ expect kọ́ mọ̀ fọ́ra ọ lórí kọ́ mọ̀ fọwọ́ ra ọ lórí ntọ́ bá ń bèmí tí mo fi gbèrú nǹkan bẹ́ẹ̀ jáde mo fẹ́ jà nu mo ti rẹ́dì láti jà n ò sì ní gbọ́ n sì ní nǹkan ṣe pẹ̀lẹ́ ni pẹ̀lú ń tọ̀ mọ́ wáyé tí ń tó wá lọ mọ́ bẹ́ẹ̀ tí bá fi go to the extent of playing someone's conversation mo ti bó ń tọ̀ ń jà àyè tí kóòtù dé àtún sọ̀rọ̀ ẹ lọ́rọ̀ mi báwọn. àwọn méjèèjì ní kẹ́ ẹ bí torí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo ti dábọ̀ ẹ̀ tó. ìyá àti bàbá rẹ ní kó lọ sọ fún bẹ́ẹ̀ pé kán bá òbí wọn léèrè àwa yóò ní bí ìyàn kankan léèrè ẹ ń bá sọ̀rọ̀ ẹnu wàhálà ilé ayé rẹ ni ẹ ń bá parẹ́ láì tọ́jọ́ wàhálà ilé ayé rẹ ni gbogbo ọ̀ràn tí kálukú bá ń dákọ́ mọ́ mástà ẹ̀ láti pilẹ̀ òtẹ́bàtẹ́ bá ń ṣe ẹ mọ́ mọ́nítọ̀ ẹ̀ wọ́n ń kọsẹ́ rẹ̀ lẹ̀ o wọ́n ń kọsẹ́ rẹ̀ lẹ̀ o àwọn màláíkà méjèèjì wọ́n ń kọsẹ́ rẹ̀ lẹ̀ o anybody tó bá ti great anybody tó bá ti wà lókè ẹ wọ́n fẹ́ drag wọn into mud. Òṣùpá sọ pé kí ni mo fẹ́ ṣe ó lé mi ò ní kankan ìjàmọ̀ kankan ó ní mi ò lówó náà. ìwọ ló sọ bẹ́ẹ̀ fún rẹ Saheed Osupa ò lè ẹ bá sọ bẹ́ẹ̀ pé ẹ ò jámọ̀ kankan ò ní kankan ò lówó náà ó Saheed Osupa ọ̀rá yìí nonsense bẹ́ẹ̀ yẹn I'm not defending him I will just say the fact kọ̀ọ̀rá yìí gbogbo yẹn ó ń ba ọjà nìyẹn ẹ tún kó ẹrẹ̀ rẹ Sunday Igboho lára. mi ò nípò mi ò ní èèyàn mi ò mọ èèyàn mi ò lóògùn mi ò lágbára mọ́.
lọ wó oògùn wọ́n náà lọ wó oògùn bó bá dẹ̀ ní ìdágbára wá gbára lọ o lè lọ́jọ́ ẹgbẹ́ ayé o lè lọ́jọ́ ẹgbẹ́ àjẹ́ o lè lọ́jọ́ èso o lè lọ darapọ̀ máwé o lè wá darapọ̀ máwé mèrè àwọn tinú omi àwọn ẹlẹ́gbẹ́ inú omi lọ darapọ̀ mọ́ wọn náà ó torí pé o fẹ́ bá Saheed Òṣùpá jà àpọ̀dà. ìgbà bẹ́ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n mo ní Ọlọ́run ọba ó pè mí ò jẹ́ nǹkan kan. no Saheed Òṣùpá ọlọ́wọ́ kọ lọ́lọ́wọ́ ọba báwọn dèdè kan bá fẹ́ sọ̀rọ̀ orí mi á da fún ẹ ẹlẹ́dàá mi á da ẹlẹ́dàá tèmi wà mọ́wọ́ lẹ́ràn àbí ohun ọ̀mọ̀jà jà so ti rí jẹ ẹlẹ́dàá tèmi rí tí bá ń jà bí àpáàrà níbi ìgbà tí Ṣàngó bá ń jà ni. ẹ wo nígbà mo dábọ̀ ọ̀rọ̀ yìí tó ọ̀rọ̀ tí mo wá àtàtì mo fẹ́ sọ yìí nígbà tí mo dábọ̀ ẹ̀ tó ẹ gbogbo àwọn tó súnmọ́ Òṣùpá tí mo fọ̀rọ̀ yìí lọ wípé kí wọ́n bá mi bẹ̀ àbí kí wọ́n mú mi lọ bá kí n bẹ̀ ní kọ̀kọ̀ Òṣùpá yìí máa sọ lọ ẹ káwọn fídíò yìí lọ kí wá tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Òṣùpá wá ẹ̀. ọ̀gbádùn ó rí pé accent náà lọ́n hà tí ń èsìkọ́ ẹ̀ máa sọ lọ́hùn ẹ̀ wà bẹnu jẹ́ mọ́ bá ṣe bẹnu wèrè ń jẹ́ ẹ̀ máa sọ lọ́hùn. Òṣùpá wá ẹ̀ Òṣùpá mo bá dráàgì ikọ̀ bàjẹ́ Òṣùpá wá ẹ̀. o ti ń dráàgì already a fẹ́ wo nǹkan tó fẹ́ bàjẹ́ gangan. mo nífẹ̀ẹ́ yóò bá Òṣùpá tí mo bá dráàgì ikọ̀ bàjẹ́ ojú àpá ò ní jojú ara mọ́. ojú àpá kìíní ò ní jojú ara mọ́ dey play majority yóò dẹ̀ mọ́ sọ̀rọ̀ bí ẹni pẹ́yìn lọ́lọ́run. tí n bá dráàgì yín nǹkan bàjẹ́ ojú àpá ò ní jojú ara mọ́. mo nífẹ̀ẹ́ yín bàbá majority yín ò nífẹ̀ẹ́ olówó yẹn majority yín ò nífẹ̀ẹ́ Ọdúnládé Adékọ́lá ẹ nífẹ̀ẹ́ Ibrahim Chatta ẹ nífẹ̀ẹ́ Fúnkẹ́ Akíndélé bẹ́ẹ̀ bá ń use mọ́ wọn káyé orí yín mọ́ wọn kẹ́ ẹ fi wọ́n tajà lẹ́ ń bá káàkiri it is not true love àwọn èèyàn kan nífẹ̀ẹ́ wọn deeply but majority yín tẹ́tà ni gbogbo àwọn tí ń polongo Sunday Igboho pápátá majority wọn nífẹ̀ẹ́ Igboho ṣùgbọ́n mọ̀ pé báwọn bá ti lo picture Igboho ẹ fẹ́ wo kí ni Igboho sọ ilé náà tún padà play voice note Sunday Igboho. Òṣùpá wọn á dájú nǹkan bàjẹ́ ojú àpò ní jojú ara wá Òṣùpá wá ẹ̀ Òṣùpá ló máa dájú nǹkan bàjẹ́ wà láàyè mọ́mọ́ tí mo sọ rọ wa má dàbí David àti Goliath ló lágbára David ò ní nǹkan kan ṣùgbọ́n bàbá tí máa dàgì nǹkan bàjẹ́ Òṣùpá wá ìgbọ́gbọ́n tí mo sọ wá ẹ̀jẹ̀ fi ṣe báyìí fún mi pẹ̀lú gbogbo bí mo ṣe bẹ̀yìn tó. ọ̀rọ̀ David àti Goliath gan náà wọ́n parọ́ fún wa ní. Joshua òkúta kan nínú kànàkànà ní David fì òkúta kan wá bá Goliath wájú orí lóde ṣubú lulẹ̀ bẹ́ẹ̀ síbẹ̀ náà ni kú yá ni wọ́n parọ́ fún wa. fídíò tẹ wò tán yìí ni mo sẹ́ndì sí Chief Sunday Igboho torí pé ìmọ̀lẹ́ Saheed Òṣùpá ni wọ́n pé kí wọ́n lè bá mi bẹ̀ wọ́n kí wọ́n lè mú mi lọ bá wọn. kí ni ìwọ náà ń bẹ̀bẹ̀ fún kí ló ní ká mú ọ lọ bá Saheed fún kí ni ìwọ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fẹ́ bẹ̀bẹ̀ lé lórí. bí tí ọba ṣàgbọ̀yìn kìíní ìbàjẹ́ bí ọba ní tó ṣe ẹ̀sẹ̀ kì í déédéé sẹ́ kí ló ṣe. kí wọ́n lè bá mi bẹ̀ wọ́n kí n tó sọ̀rọ̀ síta gbangba. àwọn aṣọ wọn ṣe báyìí kí ló ṣẹlẹ̀ ṣàlàyé fún mi kí ló wà fún gàgà. ṣé kí sẹ́ni fídíò yìí ṣé kí sẹ́ni ẹ̀ ṣáì. now ìwọ àfáà Sunnah pé olóyè Sunday Igboho send voice note olóyè Sunday Igboho I love Igboho in this one bàbá ò sọ̀rọ̀ púpọ̀ tọ́ra wọn náà ti ń fura pé majority yín ó padà play voice note wọn Ọlọ́run ni ó jẹ́ kí wọ́n sọ̀rọ̀ pọ̀ ń gba Saheed Òṣùpá ok Ọlọ́run fẹ́ pariwo Saheed Òṣùpá síta ká ní Igboho náà jẹ́ agbẹ̀yìn bẹ́bọ jẹ́ tàbí òun náà jẹ́rú àwọn èèyàn bíi Saheed Òṣùpá tí ń dẹyìn sáwọn èèyàn kan Igboho máa sọ pé kó fún jẹ ni kó fún ni ṣùgbọ́n Igboho sọ pé instead tó wà fi pariwo Saheed Òṣùpá síta wá bá òun àwọn ọjọ́ sọ mọ́ ṣe bẹ́ẹ̀ àfáà Sunnah mọ́ ṣe bẹ́ẹ̀ olùlàjà ni olóyè Sunday Adéyẹmọ Igboho so Igboho dẹ̀ pé Saheed Òṣùpá ó ní Saheed Òṣùpá ń bínú lọ́wọ́ the way bó ṣe rí àti sóhun pò wọ́n láìkí ẹ̀ yes ẹ̀rẹ̀ ẹni ní mú ní jẹ̀dín ìṣúró ẹni ní tọwọ́ ẹni bọ́pọ̀ ọmọ tó kú lọ́fà yẹ fàdíkàlẹ̀ pọ̀n bí wọ́n bá sẹ́ǹdì kan sí Igboho Igboho ò ní sẹ́ǹdì kan sí Saheed ò ní fìbínú sọ̀rọ̀ sí Igboho ìwọ la dáńsì ní lọ́rùn obìnrin ọ̀dọ́gọ́ tẹlẹrun ẹrú tó ní kí wọ́n jẹ́ ẹni sùúrù ẹjẹ́ kọkọ mi ó tó kó dé náà. wọ́n sọ fún màá bá a sọ̀rọ̀
má sunkún máa bá a sọ̀rọ̀ ń sìn. mo ń wo ẹ arúgbó sábà mi. ọkà yẹ ẹ sọ pé Saheed ṣe gbọ́ bó ṣe sọ̀rọ̀ kí n láìkẹ́. ok ká sọ̀rọ̀ ẹ mọ́. ok ok sọ. ọ̀pọ̀ rẹ̀ mi ni bó ṣe sọ̀rọ̀ bí ìbínú yẹn mi láìkẹ́. ọmọ pọ́ rẹ̀ mi ni ṣùgbọ́n bó ṣe ń sọ̀rọ̀ bí ìbínú yẹn mi ò láìkẹ́ n fẹ́ dá sọ̀rọ̀ yẹn mọ́. Ìgbòho dẹ̀ sọ pé kélé o wá tẹ̀tẹ̀lẹ̀ Ìgbòho ní kọ́ mọ̀ wà mọ́. tó bá ti wá sọ́dọ̀ mi tó bá ti bá mi ya fọ́tò tí Saheed bá ti rí yọ́ dàbí ẹni pé mi mọ̀ ràn ọ́ sí Saheed má wulẹ̀ wá mọ́ tó bá fẹ́ wá sọ́dọ̀ mi jẹ́ òdìjọ́ mi jẹ́ òdìrín mi kì í ṣe lórí ilé ìtúnṣẹlẹ̀ yìí. tí bá ní kó wá sọ́dọ̀ mi lọ́la tó bá rí wa fọ́tò àbí kọ́mọ̀ pé mo ń jẹ́ ìjọba ọmọ òyìnbó ìbẹ̀ta sí tó bá fẹ́ wá rí mi lọ́tọ̀ ìwádìí ta ìwá wẹ̀ ọkùnrin jẹ́ lẹ́fọ̀ ìdílé yẹn. ó ti yé mi. tó wà intelligent ni. ó ti yé mi sá ok sá kó tó sọ̀rọ̀ sí bínú sí mi ọ̀rẹ́ dùn mí díẹ̀. ẹ má bínú. Ìgbòho ọ̀sán tó sọ ó sọ̀rọ̀ ìbínú sí mi ó dẹ̀ dùn mí díẹ̀. tó lọ ẹ má bínú sá tó lọ ẹjọ́ mímọ́ fà ẹ má bínú. pèsè tó fún Chief Sunday Igboho wípé àwọn ò fẹ́ rí mi tí wọ́n tó sọ̀rọ̀ sẹ́ni ẹlẹ́ni sàkàsàkà ẹ dákun tí wọ́n fẹ́ dọ́dọ̀ ni kí wọ́n ní mo tó ṣe fídíò. Ìgbòho ọ̀sán pọ̀ sọ̀rọ̀ tó ń sàkàsàkà o Ìgbòho lọ sọ̀rọ̀ bínú ní sí sàkàsàkà Saheed Òṣùpá ò lè sọ̀rọ̀ sí Ìgbòho sàkàsàkà Ìgbòho lè sọ̀rọ̀ sí Saheed Òṣùpá sàkàsàkà ọ̀rẹ́ ni wọ́n dẹ̀ ti pẹ́ tó má elaborate nǹkan tí ò ní dé lọ́wọ́ abijókòó. mo ṣe ní January Alhaji Oriyomi Hamzat wọ́n bá wa parí ẹ̀ mo ní kí n bẹ̀ wọ́n mo tún bẹ̀ wọ́n. fídíò tó ṣe ń January Oriyomi Hamzat bá yín dá sí ọba ń parí ẹ̀ oníkọ̀ ọbẹ̀ kí ni wọ́n ń ṣẹ̀ léraléra fún. fídíò apology mo tún rá bàbà lójú gbogbo ayé tí mo bẹ̀ wọ́n kí ló fà á tó fẹ́ ṣe ṣé wọ́n fẹ́ dán lọ́wọ́ ọba ni kí ni mo ṣe kí ló fàdí ọ̀rọ̀ gangan gbogbo ẹ̀yin yóò tún ẹ súnmọ́ bíbá ẹ wá fi tèmi ṣe àríkọ́gbọ́n ìfẹ́ tí mo ní jù sí Òṣùpá ló kó bá mi báyìí gbogbo ẹ̀yin ọ̀dọ́ gbogbo ẹ̀yin ìwé ẹ wá fi tèmi ṣe àríkọ́gbọ́n ìfẹ́ àníjù tó gbogbo ayé mọ̀ wípé 100% ni mo fi nífẹ̀ẹ́ Alhaji Saheed Òṣùpá gbogbo ayé mọ̀. gbogbo ayé ọmọ bùrọ́dà mi ìwọ lọmọ níkun ààrẹ òun kùn lọ́mọ kà ajẹlọmọ owó ẹ̀ pọ́nlá gbogbo ayé ṣe máa mọ̀ kí ló kà wá títí ẹ òní ni mo ẹ̀sẹ̀ ń gbọ́ nípa rẹ̀ nílé ayé mi bó mo ṣe wá mọ̀ wípé o fẹ́ràn Saheed Òṣùpá bó mo ṣe fẹ́ mọ̀ ńgbà tẹ́ ẹ̀jọ́ gbé àjọ gbé ń mọ̀ ọ́ pẹ̀lú ẹ̀rí kò dẹ̀ sọ pábúrò ní pọ́mọ ìyá òun ni ọ́ àbọ̀mọ bàbá òun bọ́yọ́ bà kan rẹ̀ á sì wá mọ̀ pọ̀ fẹ́ràn rẹ̀ tó o bá fẹ́ràn Saheed Òṣùpá tí gbogbo ayé sì mọ̀ lóòótọ́ ò ní gbé voice note ẹ̀ jáde gbogbo tó bá ṣe ó fi yá ni kò pọn dandan kẹjọ sọ̀rọ̀ mọ́ náà ó oníkan bọ̀ ọ̀bẹ kọ̀dẹ̀ gbà ìwọ gangan bẹ́ẹ̀ kọ̀dẹ̀ gbà dẹ́ wá dẹ̀ fílẹ̀ wá jẹ́ kó mọ bá tiẹ̀ lọ bọ́ bá jẹ́rù wa àwọ̀yọ̀ tó ń tọ̀ ọ̀hún kọ́ mọ gbégbé ayé tiẹ̀ kémi náà mọ gbégbé ayé tọ̀dọ̀ mi ṣùgbọ́n torí pé bẹ́yìn ò bá rí igi farati ẹ̀ lè dá dúró bẹ́ẹ̀ bá rí igi farati ẹ̀ lè dá dúró so ẹ̀já gbọ́ wájú díẹ̀ sí. ayé ló mọ̀ pé mi ò yegi mi ò yẹgẹ ló kó bá mi báyìí nítorí Ọlọ́run mo kàn ti ní ìpinnu pé 2026 mi ò fẹ́ búyàn mọ́ torí Òṣùpá máa ń rán mi iṣẹ́ pé kí ló máa búyàn ni. Òṣùpá máa ń rán níṣẹ́ pé kọ́ ló máa búyàn ni reality dẹ̀ ni Òṣùpá ti rán níṣẹ́ dé tòrótòró rè ó lóun kọ̀ pé òun ò jẹ́rú iṣẹ́ bẹ́ẹ̀ mọ́ lòṣùpá yìí yíjú padà ọba orin Saheed Òṣùpá dókítà Saheed Òṣùpá ẹsẹ̀ lé okùn díẹ̀ káàtó ẹ̀yin náà rán blọ́gà ń ṣẹ́ kò dáa tó rárá majority yín ilẹ̀ fẹ́ báwọn èèyàn jà tẹ́lẹ̀ bá wọn jà directly ẹ máa forí pamọ́ sábẹ́ blọ́gà kí wọ́n bá ń tánìṣí méje nìkan kí wọ́n bá ń bring ẹlòmíì down it is not done like that it's not normal. Saheed Òṣùpá, I can state that categorically because it is your voice. You said it. Ẹja gbọ́. ok ó ti jáde tó máa ti jọ sí ẹni kó fi ọ̀rọ̀ family lẹ̀ ṣùgbọ́n tó gbọ́ wọn mú àwọn ẹ̀ka mọ́tò ní ẹnu ṣe mọ àwọn bàríkà pé kó fi family lẹ̀ kó jórúkọ tiẹ̀ tó ń dá ẹnu padà wọn ni mo sẹ́nsẹ̀ lọ gbogbo ẹ̀ mẹ́fà ni. mo fẹ́ kẹ́ líkì síta. ó ti yé mi sá. ẹ gbọ́dọ̀ tí Saheed Òṣùpá sọ ó ń sọ̀rọ̀ nípa ẹnìkan bóyá Pasuma náà ní sọ a ní kó forúkọ ẹni ẹlẹ́ni sílẹ̀ a ní kó forúkọ ẹni ẹlẹ́ni sílẹ̀ kó jórúkọ tiẹ̀ mo ti sẹ́ndì ẹ̀ sí ẹ mẹ́fà ni lọ gbọ́ mo fẹ́ kẹ́ líìkì ẹ̀ síta as old as big as Saheed Òṣùpá is àwọn kankan bẹ tí ó yẹ ká bá lọ́wọ́ àgbàlagbà bọ́ọ̀rẹ̀ ẹni bá jalè ó ṣe làwí gbogbo àwọn nǹkan báyìí kọ́ yẹ ká bá rẹ̀ lọ́wọ́ Saheed Òṣùpá àwòkọ́ṣe ló fẹ́ jẹ́ ni àbí àríkọ́ṣe ló fẹ́ jẹ́ ni
àbí àwòkẹ́kọ̀ọ́ ìwọ ló fẹ́ jẹ́ ń bẹ̀. Kí ni Saheed Òṣùpá tó ń fẹ́ lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run ò tí ì ṣe fún? Mo fẹ́ kẹ́ líìkì ẹ̀ síta, mo gbéṣẹ́ fún blogger. Irú eléyìí tó pèrè láàfáà súnà nísìnyí, kí ló dé tó fi ń jà àfáà súnà? Ṣé ìrìn àjò ọ̀tọ̀ súnà? Ṣé ṣe sí ẹ̀tọ́ súnà? Sọ̀rọ̀ ẹnu ẹ̀tọ́ súnà? Ṣé ìwà sí ẹ̀tọ́ súnà? Ṣé gbogbo tí ń ṣe ìtọ́ súnà? Ò ń jà àfáà súnà. Wọ́n gbéṣẹ́ dé tòrútòrú fún ọ, ó sì ń jẹ́. Wọ́n ní o drag èèyàn, ò ń drag ẹ̀. Wọ́n ní o táṣìírí èèyàn síta, ò ń tú. Ńbo ló ti wá súnà, ńbo ló ti súnà? Sọ fún wa. Ẹ ń sọ̀rọ̀ ànábì, ẹ níwà ànábì. Ó ti yé mi sà, ó ti yé mi sà, ọ̀rẹ́ sà. Sórí social media. Ó ti yé mi sà. Mo fẹ́ kẹ́ líìkì ẹ̀ síta. Ó ti yé mi sà, ó ti yé Gbé sórí social media, mo fẹ́ kẹ́ líìkì ẹ̀ síta. mi sà. Ó ti yé mi sà, ọ̀rẹ́ sà. Sórí social media. Ó ti yé mi sà. Mo nípinnu pé mi ò bú yàn mọ́, ìyẹn ló fa wàhálà báyìí, ìyẹn ló fa wàhálà. Ó lè déédéé ní ìpinnu pé ò búyàn mọ́. Ọ̀gbọ́n Olúgbénga Adébóyè of blessed memory. Ó ní ìjẹ́ ẹ ti gbọ́ pé léré tó forí èébú dìde kò lọ títí ní ìràwọ̀ rẹ̀. Torí tó bá kọrin mí ìyàtọ̀ sí tèébú ayé àní kọpí ni ń gbọ́ jẹ́ pọ́tẹ́ wọ́n fi mọ́. Ìwọ́n tó jẹ́ pé sẹ́tọ̀ yàn láàyò iṣẹ́ èébú ni. Ọ̀wá lọ fẹ́ change kó ń bẹ̀ ibi ọ̀pá ọ̀ ò ní lè lọ kò sẹ́ni tí ó wù ọmọ kò sẹ́ni tí ó gbọ́ ọmọ ìtẹ́sọ̀ yàn láàyò ní mọ́ bú àwọn èèyàn lọ. Gbénga Adébóyè parí ọ̀rọ̀ ẹ̀ o. Ó ní bọ́ bá sì wá kọrin bú gbogbo èèyàn tán ń kọ́. Oṣù àtàjẹ́ lókù tí ó kọrin bú. Lẹ́yìn rẹ̀ ní ó fẹnu kan Jésù. Yóò sì gbé ìjà ìyálé ànábì Muhammad sallallahu alayhi wa sallam. After that bọ́ bá fẹ́ káwo òun ó tún tà ń kọ́. Àfi kó bú Ọlọ́run ọba mi. Àwòwò sì wonu. Ni mo fi ní ẹ mọ̀ yayọ̀ nínú ọ̀tẹ̀ yìí tẹ̀yàn rí ni. Bí kéṣì dàgbà tán apá bùbá ọ̀ka àfi sapara. Ńlódélẹ̀ yìí. Ike rẹ̀ ti dàgbà tán apá bùbá rẹ̀ ọ̀ka mọ́. Ó wá ń sunkún káàkiri orí social media. Ó wá lọ fẹ́ gbé series of video jáde fún gbé jáde àfi ká ṣe cruise àbọ̀ elaborate ẹ̀ àbọ̀ analyse ẹ̀. At the end of the day ìwọ náà lọ padà jẹ̀yà rẹ̀. Orí rẹ̀ ń pàṣẹ gbọ́dọ̀ gbómọ́ lórí. Torí gbogbo nǹkan ní lọ bọ̀rọ̀ social media kì í gbàgbé nǹkan bọ̀rọ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni? So reality ni. Orin èébú ọ̀tẹ̀ wọn mọ̀ ọ́ sí. Kí wá lóde tó fi ń jà fà súnà? Gbogbo ẹ̀yin tẹ́ ń ba ẹ̀sìn jẹ́ lílé tẹ́ ẹ̀jẹ́ kẹ́sìn ó wù wá. Ìwọ̀nba pélé mọ́ lẹ́ni tí tẹ́sìn ṣe o. Ìwọ̀nba pélé mọ́ lẹ́ni tí wà ẹ̀ tó lè mú kí Islam owó yàn sìn. Ìwọ̀nba díẹ̀ lẹ́ni tí wà ẹ̀ lè jẹ́ kí Christianity owó yàn. Bó bá wà àwọn èèyàn mi ò pèsè ìtàn sí ṣọ́ọ̀ṣì náà lélẹ̀. Kò wá ní dá kí n kúkú jókòó mi lé tó bá jẹ́ pé ní téèyàn lọ́mọ ṣe náà ní rádaràda lélẹ̀ kẹ́ ẹ̀. Báwọn afá mi bá sọ̀rọ̀ ó tún mọ wálé káàkiri pé ta ń sọ sáfà náà lélẹ̀ jáde lẹ́nu ẹ̀. Àfáà Sunnah ó kọ́ tó bá wù yàn lékú sọ̀rọ̀ ẹ̀ lórí Facebook. Ló fa ti Alhaji Dr. Oriyomi Hamzat ní pé mo ti ń pè wọ́n Alhaji náà fọ́ ìdí kọ́ mi mo mẹ́sẹ̀gì mo ṣe gbogbo ẹ̀ wọ́n ń sá fún Òṣùpá. Now ọ̀gbẹ́ni sọ̀rọ̀ kan tó wà vital ó lóun ti ń pe Oriyomi Hamzat ó hàn fọ́ ìdí kọ́ òun text message sí kò reply. Ṣé ẹ súnmọ́ Oriyomi Hamzat dáadáa ẹnikẹ́ni tó bá mọ Oriyomi Hamzat yóò mọ̀ pé Oriyomi Hamzat kì í pì kọ́ kì í dẹ̀ rí tọ́ messages. Ẹ sọ pé mi àkàndọ̀ ọ̀rọ̀ ayé kò sọ orí live program mo ti ń sọ yìí toró ti ṣe bẹ́ẹ̀ sí mi náà rí dáadáa ó sì fàjà wa. Mo rántí pé lọ́dún náà lọ́hùn-ún níwọ̀n bá àsìkò tí mo ṣe program lágídígbò ngan lọ́jọ́ ń fi program yẹn lẹ̀. Ẹ kọ́ lórí Oriyomi kò ní pì kọ́ ẹ send message sí kò ní reply ẹ̀. So mo parí program lọ́jọ́ náà mo wá ní Oriyomi pé ẹnìkan fẹ́ sponsor 5 minutes fún mi láti fẹ́ nínú program tí mò ń ṣe pé so ìmọ̀ fi owó yẹn ra epo sí mọ́tò láyé ìgbà náà epo 5,000 máa ń kún mọ́tò mi epo 5,000 máa fìlì mọ́tò mi mò ń lo Camry ìgbà náà. So onítọ̀hún fẹ́ sanwó 5 minutes wọ́n fẹ́ san 15,000 naira per episode. Mo wá sọ fún Oriyomi pé mi lè máa rọ̀nù epo wá láti àyà àfẹ́ o wá sí Ìbàdàn torí pé mo fẹ́ ṣe program ó kọ́kọ́ mọ̀ wá mọ́. I just love to.
because bónire bá ń yọ̀ èmi máa ń bónire yọ̀ èmi náà fẹ́ kí tèmi náà dé so ó dẹ̀ ṣe dáadáa fún mi program ok mo wá ní mo ládùúgbà tí mo fẹ́ máa lò nú ẹ̀ ó lè lò mo fẹ́ fóònù níbẹ̀ mo ní nínú 15,000 ọkàn mi yọ̀dá 10,000 bẹ́ẹ̀ Oriyomi ní 25,000 ló fẹ́ gbà 5 minutes mo ní èyàn ò lè rí advert 25,000 per episode láti ilé ìfẹ́ o pé ilé gan ń tàn fi encourage mi ni o so Oriyomi ní kí n fún advert wọn padà òun máa fún mi lówó epo lọ́sọ̀ọ̀sẹ̀ mi wá sáré calculate ẹ̀ pé ó máa fún mi lówó epo lọ́sọ̀ọ̀sẹ̀ tó bá fún mi lọ́sẹ̀ tó bá fún mi lọ́sẹ̀ tí ń bọ̀ tí n bá parí program lọ́sẹ̀ tí ń bọ̀ tí n bá rí ọ ńkọ́ ṣé màá sìn ọ́ lówó ni n bá kàn lẹ̀kọ́ ẹ̀ tán bá lọ bísì bí n bá débẹ̀ tán bá lọ jáde at my age mo ti kọjá irú ẹ̀ irú iṣẹ́ tí mò ń wá mọ́kànnù reality so Oriyomi ní sí n bá délé kí n pé òun mo ní wọ́tẹ̀ yìí ojú ẹ̀ ni mo kú ṣe ń sọ aṣàjẹmọ́sẹ́ lèmi ìwọ́tẹ̀ yìí iwájú ta la ti jọ ń sọ̀rọ̀ lágídígbò ìwọ́tẹ̀ yìí ó pè tó ní píkọ̀ ó dẹ̀ sí báyìí ẹ̀ka mi ṣá ǹjẹ́ mọ̀ pé kò sí fóònù kankan lọ́wọ́ mi ó dalẹ́ kí n tó gba fóònù mi bẹ́yẹn mo ní tó o bá wá gba fóònù lálẹ́ tó o dẹ̀ rí miss call at least ẹ̀dá tí ò mú fóònù lọ́wọ́ látàárọ̀ wàá yẹ fóònù ẹ wò wàá wo miss call ìwo ló important ń bẹ tó bá jẹ́ pé mo important lóòótọ́ ó yẹ kó return call mi ẹ pè mí lálẹ́ yìí ń sì pick ẹ̀ mo tún délé mo tún gbégbé kò pick call mo send text message kò reply ọ̀dọ̀ ọ̀sẹ̀ kejì àwọn ọmọ ẹ pè mí ọ̀gá à ń retí yín fún program ní mi ò wá èmi àtọ̀gá yín wà lórí ọ̀rọ̀ kan bó bá ti fún mi lésì ń mọ̀ bóyá máa wá àbí mi ní wá ọ̀dọ̀ ọ̀sẹ̀ kejì tó tẹ̀lé ẹ̀ ló sàṣẹ́ ń bọ̀ mo ní mi ò wá ẹ̀yin àtọ̀gá ò tí ì sọ̀rọ̀ mo láti sọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀sẹ̀ kẹta wọ́n pè mí mo ní mi ò wá ọ̀dọ̀ ọ̀sẹ̀ kẹrin wọ́n pè mí mọ́ ní tí mo fi stop program mi nìyẹn ní tí mo fẹ́ mú jáde ń bẹ eléyìí ni Oriyomi Hamzat ò fi ṣe ti kà nature tiẹ̀ ni bọ̀ nature burúkú ni ó lè má rí yẹn sọ fún n tó dẹ̀ fa ni pé àwọn tí ó pè jù làwọn tí ó tọrọ owó ní tí ó jẹ́ kó náà mú fóònù káàkiri nu a lè blame ẹ̀ but irrespective wù kó rí èmi bìlì pọ̀ ẹ kó Oriyomi ó sèfù nọ́mbà mi nbi tá àtijọba délé ayé yìí o nbi tá àtijọba délé ayé wọ́n bá jó didi kábíyèsí ni ò ní nọ́mbà mi lọ́wọ́ wọn kàn lábùkù tá a bá jọ ń ṣe tí mo wá pè tí kábíyèsí ẹsẹ̀ ń béèrè wípé ta ló ń sọ̀rọ̀ yẹ ń ti mọ̀ pé mi wà important bó lórí Oriyomi ò ṣe ní nọ́mbà mi lọ́wọ́ tẹ́mi ṣe máa sèfù tiẹ̀ kí ló ń fi sórí tẹ́mi ò fi sórí so nípa pé bóyá torí pé o pé kò pí ikọ̀ o send text message sí kò reply torí eléyìí olùfi wá fọkàn sí pé ó ń bẹ̀rù Saheed Òṣùpá nature Oriyomi Hamzat ni go and ask. God bless you I am justified ojú orí live show mo ti ń sọ yìí everybody ń wò Oriyomi náà lè wò àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ lè wò they called me 3 times 3 weeks gbọ́dọ̀ sọ pé mi ò wá mọ́ mo ní mi ò wá ìjọ tá a bá ti sọ̀rọ̀ tí n bá ti gbọ́ nǹkan tó fẹ́ ṣe because mi lè máa wéèsì epo wá kò sí nǹkan tó fẹ́ dà fún mi Àgídìgbò kọ́ ló fẹ́ popularize mi mo ti ń jókòó mi kí n tó dá Àgídìgbò and he welcomed me perfectly I appreciate that kò sí bí mo ṣe sọ pé mi ò ń pick call tó màmá pick call o àwọn call tó bá wà important sí mi àwọn èèyàn kan máa pè ọ́ ẹjọ́ tán máa dálẹ̀ ò ní lè stop wọn kò dẹ̀ sáǹfààní kankan nínú ẹjọ́ yẹn torí ẹ̀mí ṣe sọ pé kéèyàn pè mí èmi á máa sọ pé kéèyàn má pè mí ẹjá sọ̀rọ̀ lórí WhatsApp chatting mo appreciate voice note ẹlòmí ó pè ọ̀yọ́ mọ́ bínú táìmù tó convenient fẹ́yìn lẹ́yìn pè yẹn tí ì bá ti ṣe lórí business tó bá jẹ́ lórí business just message me let's discuss business I will call you back bọ́gbà tẹ bá pè at your own convenience tẹ wá expect pé convenient time yẹn náà ló convenient fún mi náà irọ́ ṣé ẹ mọ̀ tí mo ṣe lọ́wọ́ ni nígbà yìí ṣe pé àtinúmọ̀ràn ni ẹ mọ̀ tèmi ṣe lọ́wọ́ time tó convenient fún yẹn ó lè jẹ́ time tó busy fún mi ni so cost demand kéèyàn tó call ẹ kọ́kọ́ send message oríṣiríṣi way of communication ló wà lórí WhatsApp either by texting by voice note by call, audio call or video call so ká má bèsè lórí ẹyọ kan so now tí mo mú jáde ń bẹ ni pé Oriyomi Hamzat ò fi ṣèkà kì í kó fóònù dání àwọn èèyàn dẹ̀ lọ́ fà á fún problem náà máa gbé wá ọ̀dẹ̀ òpin gba tó wọn bá ti pí kọ́ kò sí problem tán máa kó fún yàn ẹ̀ẹ́dẹ̀ tó lè blame ẹ̀ ó lè jẹ́ ńgbà tó bá délé lóru bóyá òru ni tó bá délé ni ó wá wò pé níṣẹ́ tó bá fi pẹ́ nìyí padà ní táìmù ìhúntọ́ ó ti máa sùn bákan méjì ni ó lè má fi ṣèkà
ẹni tí mo fẹ́ pè ní sin Awikonko ti máa sun mọ́wùjẹ lẹ́jẹ̀ ń pè padà ń pè tọ́ bá dàrọ̀ ọ̀la nǹkan mi lè ṣẹlẹ̀ ṣùgbọ́n tèmi màmá ni mo sọ ohun. wọ́n sá fún Òṣùpá wọ́n sá fún Òṣùpá. kò sáfù Òṣùpá kankan Oriyomi ò ní jàngbọ̀n tí ó bẹ̀ ní kankan fa ni láìfù tiẹ̀ ọ̀tọ̀ tí kálukú wọ ọ̀tọ̀. iye mi mo rò pé kí ni ìdí tí ẹni tó ń jà fẹ́tọ̀ mi ènìyàn tí Alhaji Oriyomi Hamzat tó fi ń sá fún Òṣùpá tó fi ń dọ́jú Òṣùpá. ṣé yóò lu Saheed Òṣùpá ni àbí ọmọ bá Saheed Òṣùpá jà àbí ọmọ bú Saheed Òṣùpá? òun ò kì í ṣe blogger bíi tọ̀dọ̀ yín. Oriyomi is a trained broadcaster. ọmọ tó bófin mọ́ ọmọ tí ò bófin mọ́ ọmọ ẹni tó lè bájà ọmọ ẹni tí ò lè bájà. ẹ̀yin lẹ ìwẹ̀nu lẹ̀ tẹ́ ìwẹ̀nu ọkọ ẹ̀yin lẹ ń tẹlẹ̀ lójú. tẹ́ rò pé gbogbo ogi ilé èèyàn máa ń gùn. ìjọ tẹ́ bá gun ogi aládé ẹ máa sunkún káàkiri orí social media. kí ni Saheed Òṣùpá ṣe f'Oriyomi lórí ọ̀rọ̀ kọ́kọ́rọ́ alátẹ àti sọ ti Saheed Òṣùpá fún àìmọ̀ wọn arẹ níní ló lè múru Saheed Òṣùpá máa jà sí táìtù àìnítẹ́lọ́rùn ni ló lè mú Saheed Òṣùpá máa jà sí táìtù àìmọ̀ orí Ọlọ́run àìmọ̀ pẹ́ dá ló lè mú Saheed Òṣùpá máa jà sí táìtù. Oriyomi Hamzat bá change táìtù program ẹ̀ kó ní kọ́kọ́rọ́ alátẹ bó ṣe wà náà ni ó ṣe wà kò lè àná sí ẹjù ọ̀sẹ̀ kan lọ. tó ẹ̀yin èèyàn wa orúkọ program wa a fẹ́ yí padà kó ní kọ́kọ́rọ́ alátẹ tí ọmọ jẹ́ látòní lọ a máa ń change táìtù program lórí rédíò. So nothing is permanent. ẹnì kò lè dúró lẹ́nìkan lọ́rùn torí nǹkan kan bí Saheed Òṣùpá ọ̀bá lè yọ̀ǹda táìtù lásán fún Oriyomi Hamzat kó go to hell. kó go to hell. so ẹ̀sẹ̀ kí wàá náà ṣẹra wọn tẹ́ fi tó fọkàn sí pé Oriyomi ọmọ àbájá go to hell. èmi àti Òṣùpá a ti sọ̀rọ̀ wọn rí torí pé èmi sọ fún Òṣùpá wípé Alhaji Oriyomi Hamzat pé wọ́n mọ̀ nífẹ̀ẹ́ yín gan o àwọn èèyàn fi yín ṣeré o kódà. ọ̀gá olórin kan gbà kan ni mo dọ́dọ̀ rẹ̀ ló ní Saheed Òṣùpá béèrè nọ́mbà mi I was like wá ló dé tẹ̀ fún Saheed Òṣùpá nọ́mbà mi ẹ ò máa fún báyìí gbogbo ọ̀rọ̀ ló ní time. Òṣùpá lọ́mọ tó mú òfu ẹ̀ nínú ọ̀rọ̀ mi tó fi ní ẹ jẹun ó wù mí láti bá bọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ sẹ́ ní nọ́mbà ẹ̀ and you have my number you dig mi ìfẹ́ dárúkọ àgbà olórin ni. wọ́n bẹ́ẹ̀ lẹ̀ Ìbàdàn àgbàyà pọ̀ nínú àwọn èèyàn wa àwọn àgbàyà àfi ajẹmọ́fẹ́ àyó tí fúnni lóko òdí ọ̀pẹ́ ro. ẹnìkan náà ló sọ fún mi níjọ́ kan woman kan táwọn olórin máa ń kì báyìí tó lówó báyìí ó ló béèrè nọ́mbà mi wọ́n á ní kílẹ̀ ń dúró dè tẹ́ẹ̀ fi fóńtọ̀ nọ́mbà mi. kílẹ̀ wá ń sọ fún mi fún ṣe fẹ́ ṣòfò dànù ni. ẹ̀yin ò ní tẹ́ contribute sí life èèyàn gidi dè béèrè nọ́mbà ẹ̀ fún. rádà àdá bá kálẹ̀ ó pè kẹ́ mọ́ sọ fún mi pé ń tọ̀ ń béèrè nọ́mbà mi kí ló special nu nọ́mbà mi nọ́mbà tí mò ń sọ lórí program for everybody. wọ́n wá béèrè lọ́wọ́ yẹn lè release ẹ̀ so irú èèyàn bẹ́ẹ̀ ni àwọn èèyàn wa. so wípé ọ sọ fún Saheed Òṣùpá Oriyomi Hamzat láìké yín pákéjì ní gbogbo ẹ̀ kò sẹ́ńtì sí láàrin wa. so bí lẹ́yìn yín wọ́n gba ti yín tán kódà ẹ̀wù mi tó ṣe máa ń promote orin yín ní àgídìgbò ẹ jẹ́ ká gbọ́ conversation mi àti Òṣùpá. Saheed ẹ jẹ́ ń farabalẹ̀ ẹ jẹ́ ká jọ gbọ́ ọ̀rọ̀ tí Saheed Òṣùpá sọ. tí Òṣùpá fún mi yẹn mo fi wò pé Oriyomi Hamzat bẹ̀rù Òṣùpá aláìsọ lọ́hùn. àwọn ọ̀rọ̀ tó ní Oriyomi Hamzat fẹ́ sọ kò sí ètò wà nù orin Pasuma tó lè bá mu. now n tó bí mi nú bẹ̀ gangan nu mi ní interest nínú ọ̀rọ̀ n tó ń ṣe láàrin Òṣùpá àti àfáà Sunnah o mo fọlọ́run búra ọ̀rọ̀ Pasuma tó jẹ yọ ń bẹ̀ nǹkan ẹyọ kan tó gbé mi wá nù. ẹ̀gbọ́n tí Saheed sọ ó ní gbogbo nǹkan tó Oriyomi Hamzat bá fẹ́ sọ nínú program kò sí rẹ́kọ̀dù Pasuma tó bá mu ẹ̀yin pìrìsẹ́ńtà ṣé bẹ́ẹ̀ ló ṣe rí sà ṣé bẹ́ẹ̀ ló ṣe rí mọ̀ ọ̀pọ̀lọpọ̀ orin Paso ńlá fi máa ń drive program alábí ọjọ́ yẹn máa rí ó Pasuma yíbọn láti wọ́n ti rò pé kínni kò lè bá wọn jẹ́ ènìyàn mọ́ ó tó padà dẹni táyé fọwọ́ sọ́yà pé ọmọ wa ni ẹ ò ní kẹ́ tún wà náà láti gbà dákan wá bẹ́ẹ̀ ni ó sí o níjọ́hun tẹ́nu òní tó ń jẹ́ gbádùn kọ́kọ́ jẹ́ kúrò tára tó ń sùn ní o ìgbà tó giri tráfíkì ayé ti gbé mi Paso Pasuma ayé mo wà bọ́run mo wà kò yé mi aláyé gan ṣùgbọ́n dé mo kẹ́kọ̀ọ́ òye láti ilẹ̀ o. What are you telling me? pé kò sí ọ̀rọ̀ kò sí lyrics Pasuma
tó bọ́rọ̀ wá tàbí tó kọ̀yàn lẹ́kọ̀ọ́ tàbí tó ní mínì ẹ kú onídìí ìdú erémọdé ni ẹ lọ jókòó. Òwe nìkan kọ́ ni music. Àwọn tó láìkì òwe nínú music wọ́n láìkì ẹ̀. Àwọn èèyàn míì ó ti kọ́ǹkì jù lójú wọn ní interest ńbẹ̀. Àwọn èèyàn kan fẹ́ fun. Wasiu Alabi Pasuma will always deliver. Ẹ jẹ́ àfi tẹ̀gàn kún káyọ̀ tẹ̀gàn kún ńbẹ̀. Lọ́dọ̀ mi ẹ̀yin méjèèjì lẹ́ ń kọrin ẹ̀ kọ́ the same style ló jẹ́ ká gba tí. Bó bá jẹ́ nǹkan kan náà lẹ́jọ́ ń kọrin á píìkì kan bò èmi ò lè píìkì kan láàrin yín. But I love Wasiu Alabi Pasuma. Sir, Saheed Osupa, I love you so much. Because tí Saheed Osupa bá ń kọrin yín mọ̀ pé no ẹ̀bùn rèé. Bọ́yọ̀ fẹ́ràn rẹ̀ àbọ̀ fẹ́ràn rẹ̀ wọ́n mọ̀ pé ẹ̀bùn ni. Ẹ bá wá di létí àbọ̀ fọ́ lójú ni ò ní mọ̀ pé talent ni Wasiu Alabi Pasuma. So gbólóhùn yẹn wà insulting to the personality of Wasiu Alabi Pasuma. Mọ̀ bí tẹ́ ti fẹ́ rò mọ̀ bí tẹ́ ti fẹ́ sọ. Wọ́n ṣe fún gbàdé ẹnu. bẹ́ẹ̀ ni. Ọ̀dọ́ tó lọ́wọ́ láàrin mi àti ẹ lọ yọ ọ̀rọ̀ pé ọjọ́ iwájú wa ló dáa lọ́ba yóò jáde. Now láàrin èmi àti ẹ lọ yọ ọ̀rọ̀ pé ọjọ́ iwájú wa ló dáa. Rẹ́kọ̀dù Pasuma kò play fún mi. Yọ kó nu rẹ́kọ̀dù Pasuma kó play ẹ̀ fún mi. Lọ́rọ̀ pé ká ní tẹ́ lọ́rùn lọ́ba yóò kúrò rẹ́kọ̀dù Pasuma kò wá play fún mi. Lọ yọ ọ̀rọ̀ pé ká ní tẹ́ lọ́rùn lọ yọ kó nu rẹ́kọ̀dù Pasuma kó wá play ẹ̀ fún mi. Pasuma ò ní màtíríà tó lè lò. Pasuma ò ní màtíríà tó lè lò ó wà insulting. Dr. Saheed Osupa bẹ́ẹ̀ bá rí èèyàn gidi bá yín sọ̀rọ̀ tàbí tí wọn ò lè bá yín sòótọ́ ọ̀rọ̀ bàbá ní àjèkúrò ọ̀ràn kan tán kò yẹ kẹ́nìkan tó máa gbọ́nwọ́ ẹ̀ sáwò. To me you are an elder, an icon, a legend. Àwọn legend ò kì í yinra wọn ìyẹn ò kì í yinra ẹ̀ lọ́bẹ̀ because ẹ̀ sí níbi tẹ́ ẹ ti ń argue. Pasuma ò bó òmọrin kọ ṣùgbọ́n ẹni tó bá sọ pé Pasuma ò mọrin kọ mo lè bó ń tàn jiyàn láti ìsìn títí dọ̀la. Táàdẹ̀ mọ́ pé orin Pasuma táàmù rẹ̀ kọ̀ọ̀kan bẹ̀ táàmù oríṣiríṣi nǹkan tó nítumọ̀ bẹ̀. Anybody tó bá ti lo ẹ̀bùn tó bá ti lo ògo rí kọjá ọdún 10 kì í ṣoògùn mọ́ ẹ̀bùn ni. Merely looking at Pasuma you will love him. Yes, merely looking at him you will fall in love. Pasuma ò lè gba fáǹsì mi kankan torí kò lo orin tó fẹ́ fi gbà. Pasuma ò lè gba fáǹsì mi kankan torí kò ní orin tó fẹ́ fi gbà á. Gbogbo ilé ò make sense. Ọ̀pọ̀ jù. Kò sẹ́ni tó béèrè ẹni tó morin kọ láàrin yín àbẹ́ni tí ò morin kọ láàrin yín. Èèyàn ní kọrin for more than 20 years ká tún sọ pé kò tún lórin tàbí kò morin kọ. Dọ̀sí mi pé nonsense ni Pasuma ń kọ for more than 20 years. Kò wá sórin tó kọ̀yàn lẹ́kọ̀ọ́ kankan bẹ̀ kò sí nǹkan tá a dì mú lórí Pasuma. My dear brother á di ọ̀pọ̀lọpọ̀ nǹkan mú. Bá a gúnyán nú ewé tá a síbẹ̀ nú èpo ẹ̀pà ẹni tí ó yòó yòó. Pẹ̀lú hello kí ló ń dún? Ẹ lọ pa kó tó kú fún rẹ̀. So gbogbo àwọn ọ̀rọ̀ yìí tóbi ó ju nǹkan tó yẹ ká gbọ́ lẹ́nu Saheed Osupa lọ. Wasiu Alabi Pasuma lóòótọ́ kò sọ ní sọ ti já o ṣùgbọ́n ilé ìtàn gbé ta yìí ó ti di tìjà. Pàṣọ ò ráàyè láti bẹ́ẹ̀ nìkan kan já o mo bá sọ fún Pasuma nísìnyí yóò rẹ́rìn ni o ẹ̀mẹ́ntẹ́ ni o ó lè ní ẹ̀wù ẹ kó lórí ìyẹn jàre nǹkan tó bá wọ anybody ló lè sọ ẹ jẹ́ ká anybody sọ nǹkan tó bá bá wọn lẹ́nu. Àwọn òṣà múrin kọ àbí ẹ fi wálẹ̀ bẹ́ẹ̀ ká má múrin kọ àṣà ń gbélé ayé wa àbí àbáwọn ló ń bọ̀ wá ní ìgbésí ayé Pasuma nù. Tó bá pẹ́ nìyẹn gba títò Òṣùpá nítorí orin o kò lè láìkì Pasuma. Tó bá jẹ́ pé nìyẹn gba títò Òṣùpá nítorí orin kò lè láìkì Pasuma. Èmi gba títò Òṣùpá nítorí orin ṣùgbọ́n mo láìkì Pasuma 100%. Àwọn tó bá pẹ́ nǹkan mi ló fi láìkì ni o torí n tó lórin yẹn fún kò sí tó fẹ́ máa tiẹ̀ lọ́dọ̀ Pasuma. Bàbá. N tó lórin yẹn fún
kò sí tó fẹ́ match ẹ̀ lọ́dọ̀ Pasuma òun tó ò tí ì wá ni òun tó ò ní ìdí ẹ̀ tàbí kò mọ̀ Ọlọ́run he say too much Ọlọ́run mo mọ nǹkan tó gbé mi wá àfáà Sunnah àti Saheed Òṣùpá ń jà kìbá ti kàn mí rárá kò ní mínì lọ́dọ̀ mi ń tọ́pa wọn pọ̀ ló tú wọn ká ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yẹn tóbi fún Pasuma kò wọ́ ọ̀tí ẹ̀ rárá lọ́dọ̀ Saheed Òṣùpá. ẹni ẹ ṣe ń bilé Òṣùpá ó ṣe ń bilé kò sí tó fẹ́ mú orin Pasuma kò sí tó fẹ́ forí Pasuma ṣe. kò sí tó fẹ́ mú bí orin Pasuma kò sí tó fẹ́ forí Pasuma ṣe ó wà insulting. ó kàn ń gbọ́ torí pé ó ń jẹun bẹ́ẹ̀ ni. ó kàn ń gbọ́ torí pé ó ń jẹun bẹ́ẹ̀ ni. bàbá lọ Pasuma ò má ṣe nǹkan tó wà nílẹ̀. Pasuma ò má ṣe nǹkan tó wà nílẹ̀ sọ́dà bẹ́ẹ̀ Saheed fẹnu fa Pasuma ya lọ́dọ̀ àfáà Sunnah impression kí ló gbìn fún àfáà Sunnah impression kí ló gbìn sí lọ́kàn láti fojú kéré Paso ẹni sì fojú dọba àwòwò wo Pasuma ò ti ẹ̀ràn yẹn kankan sẹ́ sísọ̀rọ̀ ẹnì kankan kọ́ ni ó mú ga ó ti ga already kọ́ má jábọ́ làdúrà kò sì lè jábọ́ gan mọ́ kọ́lọ́jọ́ dàgbà kó dògbò Pasuma is an icon is a living legend ó pòwe o kò pòwe o èkó wọn bí sí àwọn ọmọ ìlú òkè la kàrámọ̀ òwe la kàrámọ̀ Yorùbá ńláńlá nǹkan ló mátà o achievement díẹ̀ náà mátà o ń bo Yorùbá ẹnu mi ti gbé mi dé báyìí àmì ọ̀dẹ̀ sọ tó mi. It is never how far, but how well. láti sọ pé mo kọ ìyàwó kan mo kọ lẹ́ o fáìn mo á kọ lẹ́ o fẹ́ lọ fẹ́ yàwó mi tí ó fáìn tó lè tẹ̀ lọ́rùn kò lè tẹ̀ lọ́rùn bíbi tó fáìn. tó bá gbóde fáàrí ni àfi tó bá ti sọ dé fáàrí. tó wà ní Pasuma lóbi ọ̀rọ̀ orin Pasuma ò bá mi máa yé. níbi ọ̀rọ̀ orin Pasuma ò bá mi ì máa yé mi o ṣùgbọ́n láyé ilé ìta kọ́kọ́ wà yìí Pasuma ò bá. Bíbélì dẹ̀ sọ pé Olúwa ń wo agbéraga lókè réré orí ni yes orí bẹ́ẹ̀ yẹn ṣe máa ṣe kọ́ Bíbélì ó ní eré ìje kìí ṣe fún ẹni tó mọ̀ ọ́n sá ogun jíjà kìí ṣe fún alágbára eré ìje kìí ṣe fún ẹni tó mọ̀ ọ́n sá ogun jíjà kìí ṣe fún alágbára because ngbà tó tá a bá sọ pé à ń jagun ní ìsìn láti sọ pé ọmọ ọba ìjagun bí ẹrú wọn á lọ́gbọ́n jagbára lọ ìwọ́dẹ̀ ní tó ti ń gbé wéètì láì mọ iye ìgbà ó ti ń múra wọn alágbára nìkan kọ́nà fi ń jà ọpọlọ ní ọgbọ́n orí ni ilé ìdùn yẹn pọ̀ o. ìwọ náà mọ̀ pé Ọlọ́run ò gbà kò fagbéraga. kò sí ìwọ nígbà tó bá lè ṣe fẹ́ ní ẹ̀kọ́ lè tẹ́ lọ́rùn. ogun tó bẹ́ẹ̀ ni ẹ bá ṣe lọ́dọ̀ Pasuma ó ṣe temporarily. gbogbo ntẹ́ni ẹ bá ṣe lọ́dọ̀ Pasuma ó ń ṣe temporarily ni. Saheed Òṣùpá ìbá fọ́ mi lẹ́nu lórí ọ̀rọ̀ yìí ká lọ sọ wípé ẹni tó bá láìkì orin Paso kò sí nǹkan tí Saheed Òṣùpá lè ṣe kó fi tẹ́ lọ́rùn ìbá balance ẹ̀ lọ́dọ̀ mi. Pasuma kò lè má fi nǹkan tó wà nílẹ̀. ìyẹn dijọ́ mi ọjọ́ rí. ìyẹn dijọ́ mi ọjọ́ rí. ó dá ayé mi kò sí ayé ilé ìtawà náà. kí ló ń láìkì Barrister Kollington ló máa pín kí ló fẹ́ gbọ́dọ̀ Kollington. ẹ tún gbọ́dọ̀ báyìí kéèyàn lòun ò láìkì Barrister kó sọ pé Kollington ló fẹ́ máa gbọ́ kí ló fẹ́ gbọ́nu Kollington wà láyé ó wà láàyè bó ni ó ṣe rí lára bàbá yìí dọ̀sí mi pé Kollington ò kọrin àbí Kollington lọkọ ibi Nàìjíríà ń rè yìí ó mọ̀ ń bá mi lẹ́rù o lọ́dún 1978 ìdẹ̀rùn òsì fún mẹ́kúnnù mọ́ òkè ló ti jẹ́ ìwé fàyè inflation yìí ti káyé lójú ìyẹn ló máa ń bọ̀ yìí o ewédú tọrọ di sílè méjì o ìlú ò tí ẹ̀ fara rọ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ wá sọ sọ̀rọ̀ yìí o àwọn mẹ́kúnnù ń jìyà o ìdẹ̀rùn òsì fún mẹ́kúnnù mọ́ òkè ló ti jẹ́ ìwé fàyè orin Kollington Àyìnlá ni brother ẹ kó ní ìdúró mọ́dé ni
ó fẹ́ràn Barrister kò sọ pé kó yẹpẹrẹ Kollington Àyìnlá àwọn bàbá yìí ti ṣiṣẹ́ sẹ́yìn ọlá iṣẹ́ tí wọ́n ṣe é lẹ̀lẹ́yìn ń jẹ get out àwọn Rashidi Yekini àwọn ló ṣiṣẹ́ lẹ̀ fáwọn David àwọn ló ṣiṣẹ́ lẹ̀ fáwọn Osimhen àwọn Haruna Ìṣọ̀lá Yusuf Ọlátúnjí Kollington Àyìnlá Ebenezer Obey Sunny Ade Barrister àwọn ló ṣiṣẹ́ lẹ̀ táwọn David ń jẹ àwọn ló kọ́kọ́ popularize Nigeria in global stage so yíyẹpẹrẹ kọ́ ló kàn wọ́n mọ́ o wọ́n ti pay dues wọn o ká máa appreciate wọn ni ká máa appreciate ipa tán ti kó nǹkan ti ṣe sílẹ̀ bó nírèsí wọn bá kọ̀ tí òfin gbá mọ́ ìwọ̀nba tó ti fi ń lè ò lè parun mọ́. Saheed Osupa dẹ́ẹ̀dẹ́ mìíràn àwọn ègùn lọ sọ bẹ́ẹ̀ tó pa lówe bó ti wù kéèyàn gàǹgà kókóńgó tó báwọn èèyàn bá síjú sọ́dọ̀ ẹ lásán ẹ̀rù ọba wọn náà. ó sọ̀rọ̀ ságbọ̀n náà ó kò make sense. o ti gẹ́gẹ́ kan tó mọ̀ sọ. àgbọ́yé ó yé mi dáadáa sà ó yé mi dáadáa. ẹ̀ ń gbá alábòsí òfò náà àgbọ́yé ó yé mi dáadáa sà bọ́ bá jẹ́ mi ń àgíhùn bẹ́ẹ̀ hàn hello alhaji àbí dókítà ìpàṣọ àwọn orin ìpàṣọ náà ń àjọ ágíhùn ẹ̀ díẹ̀ èmi ní máa pé àgbọ́yé o bàbá àgbọ́yé o ó yé mi gan wàláhì. àwọn tí mò ń bájà tá a kì í sọ̀rọ̀ wọn ń gbóṣùpá. àwọn tí mò ń bájà tá a kì í sọ̀rọ̀ wọn ń gbóṣùpá. ẹ̀ẹ́dẹ̀jọ́ ń jà bọ̀ tí orin yẹn wọ̀ bájà. ọ̀sáré gbé píṣọ Oriyomi Hamzat sí torí Yomi ń bẹ́ nìkan jà ni kò mọ̀ pé èèyàn kankan bó ń jà bó ṣe wà yẹn kò dẹ̀ ká nǹkan kún. so àwọn èèyàn kan ti dé stage kan láì tán bí lè pa àwọn onídìí anybody so shall it be èmi ọ̀ràn yẹn ń sẹ́ eégún fẹ́gún òsàfóòsà bó ti wo lóró ni ó ṣe nǹkan ẹ̀ ní ìbá yẹn jà pé bó ṣe ló bá ti rìn lásọ ẹnìkan yíyàn ẹ lódì bó bá ti wu ni làásè mọ́lé ẹni ìbá àwòkó fi tẹ́lẹ́dẹ̀ jẹ sàárì. èèyàn pí kọ́ mi kò pí kọ́ mi kò délé ayé ẹnì kankan kù èèyàn return message mi kò return ẹ kò délé ayé ẹnì kankan kù nígbà tí ní business mo fẹ́ patronize ẹ fún nígbà tí ní business mo fẹ́ patronize ẹ fún yín patronize ẹ lòmíì kò sẹ́ńtọ́ lọ́wọ́ ṣe fún láàrin wa ẹ má pé tòun ò tó lókù mo ní tẹ́lọ́rùn pẹ̀lú tí mo ní mo dẹ̀ nígbàgbọ́ níbi tí mo ń lọ torí mo mọ̀ pé Ọlọ́run mú mi débẹ̀ gbogbo téèyàn wálé ayé kọ́ ló máa rí o kò sí expectation yẹn lọ́dọ̀ mi pé gbogbo nǹkan mo gbọ́dọ̀ achieve no you win some you lose some you don't win every battle. máa ń sọ lójú ìrìnàgbé oṣù báyìí mi láìka ó tó ń kọ́lé bí lórí burúkú. sẹ́ẹ̀tìrìdì tí ẹ̀rú fi ń bọ Oriyomi Hamzat torí orin Òṣùpá kọ́kọ́ alátẹ Òṣùpá rí nírí wípé orin òun ló fi build the radio station ẹ̀ kọ́kọ́. God bless go away go get lost. orin ìwo ló fi build rédíò ẹ̀ ṣé kọ́kọ́rọ́ alátẹni rédíò Àgídìgbò ń jẹ ni ní kọ́kọ́rọ́ alátẹni ń jẹ àbí kọ́kọ́rọ́ alátẹni kan tí lè tó ti ń bẹ lórí rédíò Àgídìgbò ó ti build the concept program ẹ̀ bàbá dẹ̀ sọ pé kọ́kọ́rọ́ alátẹ gan orin ẹ̀ ni a sọ wípé èdè Yorùbá ni níbo ló ti yọ kọ́kọ́rọ́ alátẹ èdè Yorùbá ni ṣé ìran yín nìkan ní ń sọ ni ṣé ìwọ nìkan lọ kọ́kọ́ sọ rí ni níbo nìwọ gangan ti píìkì ẹ̀. You don't lay claim to anything that belong to the entire race. Kọ́kọ́rọ́, key, alátẹ, àwọn tí ń tàtẹ. Mo lè sọ pé kọ́kọ́rọ́ tí mo rà nílé alátẹ, kọ́kọ́rọ́ alátẹ. Mo lè drag it to any length. So, ilé tó le jù ń bẹ náà ni pé Oriyomi ó change title program ẹ̀kọ́ dẹ̀ tí ì tó lẹ́ǹtì yẹn. Ṣẹ́gun go and sit down jọ. alátẹ tó ń ta tẹ́ni kò wá mọ bí ó ṣe fẹ́ bá Òṣùpá sọ̀rọ̀ ó wá sọ Òṣùpá di ẹrù jẹjẹ ọ̀sọ̀dọ̀ Ọlọ́run ọba àbí. Kò sọ Òṣùpá dẹ̀rù jẹjẹ kò sọ́dọ̀ Ọlọ́run kò ní tẹ̀sí pé kò mọ bóyá fẹ́ bọ́ Òṣùpá sọ̀rọ̀ kò ní tó fẹ́ bó Òṣùpá sọ ni tó bá ní tí ó bó Òṣùpá sọ lọ́la yóò pé Òṣùpá dẹ̀ pí ìkọlẹ̀ get lost ọ̀gbẹ́ni yíranjú wọn. kí wàá ni mo rí kí ni mo gbọ́ tí mo tún fi ń gbìyànjú àti rí Chief Sunday Igboho láti lè bá mi bẹ Òṣùpá àti Alhaji Oriyomi Hamzat tí mo fi dá mi lóhùn. kí ló fẹ́ bẹ Oriyomi Hamzat fún kí ló tí wọn náà ń ṣe gbogbo ayé lọ́wọ́ wábi jókòó jọ. mo rí kí ni mo gbọ́ gbogbo ọmọ Nàìjíríà tí nǹkan bá ṣe mí tó bá ṣe àwọn ọmọ mi àti gbogbo ẹbí mi Òṣùpá àmì Ọlọ́run ni kẹ́ ẹ mú next video ẹ máa rí ń bẹ̀ fídíò. go get lost jọ now ń bọ̀ náà. next video ẹ máa rí bẹ́ẹ̀ bá mi ṣe ẹ̀kọ́ kan gbogbo ọmọ Nàìjíríà. ọ gbádùn
ọ̀rẹ́ ọ̀ ẹ jẹ́ n sáré ka àpilẹ̀kọ tó kọjá re tó fi sọ̀rọ̀ àmì Ọlọ́run. ó ní I received a call from King Saheed Osupa. Àfáà Sunnah go and drag Baba Kola Olóòtú on social media. Okay. Àjẹ́ pé Kola Olóòtú ló send fídíò tó ní òun fẹ́ kó bá kó play lórí social media, ẹ táṣìírí ẹ̀ lórí social media, ẹ expose ẹ̀ lórí social media. Okay. Àfáà Sunnah state, I was once a barber to àmì Ọlọ́run, I cut his hair and that was how I started my career. Kí làmì Ọlọ́run wá ṣe fún ọ? Oníkọ́kọ́ náà ti pè láwọn èèyàn, ìwọ ló ń gẹrun fún. Ṣé ẹ ti rí i pé gbogbo àwọn tí bá ń bá wa ṣiṣẹ́ tàbí tó súnmọ́ wa ẹ já wà very careful. Ṣé lè ò tí ì lè ronú débi tí ó ti múrun àmì Ọlọ́run tí ó lọ fi ṣe nǹkan tàbí tí ó lè múrun ẹ̀fọ́ ta? Kọ́mọ́ dàbí Samson tóbìnrin gẹrun ẹ lọ, ẹ̀wẹ̀ tí ń bá àyàn gẹrun o, ń tó ló fi bíìdì tó fi bẹ̀rẹ̀ kàríà ẹnìyẹn. And that was how I started my career. I expected àmì Ọlọ́run to connect me with Saheed Osupa. Kí ni interest ẹ pẹ̀lú Saheed Osupa? Tó fi expect pé àmì Ọlọ́run ó connect ẹ. Majority àwọn èèyàn wọn ò connect ẹ méèyàn gidi torí wọ́n ti rí ìwà àwọn ara tí ń bẹ lára ẹni o. Kọ́ ọ má bàyè wọn jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn gidi. Ó ti ṣẹlẹ̀ sí mi rí. Ọmọ tó train lọ́dọ̀ mi. Wọ́n dẹ̀ parí, mo sì fún certificate, mo fún lówó mọ́tò máa lọ ìlú yín. Ó dẹ̀ gbéra. Ó lọ sọ́dọ̀ client mi tá a jọ lọ sọ́dọ̀ ẹ̀ ń Lẹ́kí ó sì lọ jókòó sẹ́nu ọ̀nà wọn. Ó lòun wá bá wọn ṣiṣẹ́ láì sọ fẹ́mi gangan. Ó lóun mọ̀ pé tóun bá sọ mímì níjó wọn lọ. Irú ilé ayé wo nu? Àwọn yẹn dẹ̀ wọn ì dẹ̀ ṣe rédíò, wọn ò ní rédíò, wọn ò ní stúdíò. Estate wọn ń ṣe, ilé wọn ń kọ́, ilé wọn ń tà. So aggressiveness ara yín ní ó jẹ́ kẹ́yìn ó lè connect yín ẹ bójú èèyàn jẹ́ ń bẹ̀. Iṣẹ́ kí ló ṣe fámi Ọlọ́run tó fi ní kọ́ connect ẹ̀ mọ́ Saheed Osupa, kí ló lọ fẹ́ bá Saheed Osupa ṣe? Mi ò lè dédé release nọ́mbà Táyé fún Kẹ́hìndé láì béèrè lọ́wọ́ Táyé ṣe ń fún Kẹ́hìndé. O lè béèrè nọ́mbà èèyàn kankan lọ́wọ́ mi nísìnyí pé kí n fún ẹ. I will never give you. Bọ́ bá mọ̀ pé mo máa ní nọ́mbà ẹni yẹn lọ́wọ́ máa ní jẹ́ nkọ́kọ́ consult ẹni yẹn, nkọ́kọ́ sọ fẹ́ ni yẹn èèyàn kan béèrè nọ́mbà ẹ o ṣe ń fún un. Kò sẹ́ni tí wọ́n dédé connect èèyàn kálọ̀ nkọrin nísìnyí tọ́jú ọmọ ti Saheed Osupa pé tí Saheed bá rí ọ ọmọ aláìkí ẹ sọ nkọrin ni. I expected àmì Ọlọ́run to connect me with Saheed Osupa but he didn't do it. Àfáà àmì Ọlọ́run had the connections to help me connect me with big people, he didn't. Ó ṣe máa connect ẹ pẹ̀lú big people. God bless you baba o, God bless you sa o. Only he didn't do it. Why tó máa connect ẹ máa wọ̀nyàn ńláńlá iṣẹ́ kí ló fẹ́ mọ bá wọn ṣe. Sẹ́ni kan dédé pé Mike Adenuga nísìnyí kan ní kí ló dé kó ló ń fẹ́ connect Awikonko pẹ̀lú yín ni. Mike Adenuga will be like who is Awikonko? To for what? What should I do for him? Mo kàn fẹ́ connect ẹ̀ mọ́ náà ni ó ní kí n connect o. He will be like sórí ẹ pé ṣá sí wọ gangan normal. Ó ní o connect mi mọ́ o. Ó ní o connect o mọ́ mi o dẹ̀ ń connect ẹ̀ mọ́ mi náà fún kẹ́ni. Àfáà mi Ọlọ́run had the connection to help me connect me with big people. He didn't. I didn't fight or abuse him because I like him or like her. Ntọ́jẹ ló bá lọ. There was a time I called King Saheed Osupa. He was in America and I asked him for a favour. Favour kini? To help connect me with a big presenter in Nigeria to do shows or interview me. You can consult any presenter of your own. Mo fẹ́ kẹ́ interview mi ni o tó rí pé popular. Then you pay them. Ọ̀dẹ̀ lè mọ̀ pay wọn tó bá sojú àánú fún wọn pé mo fẹ́ kẹ́ ràn mí lọ́wọ́ ní kẹ́ gbé mi. A máa interview èèyàn lórí rédíò láì gba ṣíṣì lọ́wọ́ ń tọ̀. Ìgbà tí mo wà lórí rédíò mo like láti máa help upcoming. Ju star lọ. Because to me when I started láti gbé star gan di ṣòro. Táyé currency ni ọ̀jẹ̀ ń gbó lórí wá mọ́. Kò síbi tèmi ò ti lè sọ̀rọ̀ ìsìnrán èèyàn ṣẹ́. Mo pè é sórí program mi àjọ sọ̀rọ̀ mọ́ránmọ́rán títí tí mo fi dórí program ní promise mi pé ó ń bọ̀
tí mo fi ṣètò tán àríkún tí jáde kí àgbẹ̀ kò pick nọ́mbà mọ́ after program ló tó rojọ́ pé hold up yẹn pọ̀ ní ọjọ́ lágbára Ọlọ́run ìjọ́ mẹ́jọ mo tún promise àwọn èèyàn lórí rédíò pé lágbára Ọlọ́run lọ́jọ́ mẹ́jọ ẹ pàdé Táyé currency ọjọ́ mẹ́jọ tún dé ó tún promise mi títí dọjọ́ kẹjọ àríkún tí jáde kẹ́ wọ́n dẹ̀ wò pé kí n là lórí gan kí n kó mi kí là ń dára wa láàmú fún jẹ́ ń yọ̀ǹda àwọn èèyàn fúnra wọn ṣé bí n ṣe máa ṣe wàhálà ni tí wọ́n bá fẹ́ torí pé mo fẹ́ gbé olórin wà bí artist go to hell mo dẹ̀ erase ẹ̀ kó lórí program mi in the invite anybody mọ́ mo dẹ̀ ń sílé ayé mi àwọn tí program wọn jẹ mọ́ good luck ojú rí tó kò sẹ́ńtẹ́ ìbílẹ̀ tí ò ní rí sọ àwa náà ti pẹ́ ń di iṣẹ́ yìí ọ̀rọ̀ Táyé currency tí mo sọ that was 2007 if I'm not mistaken yeah 2007 or 2008 so because wọ́n rí pa àjẹ́ nǹkan kan gbà náà wọ́n dẹ̀ fọkàn sí pa àlè jẹ́ nǹkan kan mo ti sọ́rí náà ó nínú rédíò Lagos tí mo lọ bá dẹ̀jọ́ tó ń fúlù àti Kúnlé Àfọ́ọ̀dù dẹ̀jọ́ ni mo ní mo fẹ́ interview o mo mú rìkọ́dà dání o mo interview o Murphy Afọlábí mo interview o Àfíìsì Ọwọ́ mo ní mo bọ̀ wá interview Murphy Afọlábí ó sá lọ mọ́ mi lọ́wọ́ ó rò pé ìbò mo fẹ́ béèrè ó rò pé ìbò mo fẹ́ fi interview òun ó sá lọ mo dẹ̀ rí dẹ̀jọ́ àti Kúnlé Àfọ́ọ̀dù mo ní mo fẹ́ interview dẹ̀jọ́ Kúnlé Àfọ́ọ̀dù ń béèrè lọ́wọ́ mi pé ló mo fẹ́ san because mo fọkàn sí pé àwọn tó kùnà padà jẹ́ nǹkan kan mọ́ nílé ayé kọ́ ló ń kọ Kúnlé Àfọ́ọ̀dù lónìí where is dẹ̀jọ́ tún fúlù ó ti fi kú sàgbà kọ́ lọ́ọ́ dẹlẹ̀ fẹ́yàn rí Kúnlé Àfọ́ọ̀dù jẹ́ kí dẹ̀jọ́ tún fúlù ọ̀ sọ̀rọ̀ Kúnlé lọ́gbẹ̀ẹ́nu ẹ̀ sọ̀rọ̀ lébi léèrè gan kọ́ rántí mọ́ mo dey approach baba Suwe he answered me calmly ó bèrè tí program mi wà mo sọ ó ní ìbádẹ́ wù mí láti wá òbọ̀tọ̀ náà yẹn jìn ṣùgbọ́n anytime tí bá ní nǹkan ṣe ń ṣàìdí ibẹ̀ lágbára Ọlọ́run màá sọ ọ́ lẹ̀ can I have your number ó ní why not torí mo jẹ́ ọmọ tó wà agile when I started kò sẹ́ni tí mi ò lè face kò sẹ́ni tí mi lè lọ bá ṣùgbọ́n téèyàn bá ṣe àrígbàgbé Gbénga Adébóyè ní ta bá fi sọ ọmọdé ó dájú kó ní ilé gbàgbé ó wọ́n tún tọ́ funfun jáde ìṣe wọn ni wọ́n fẹ́ jẹ sí tẹ̀lẹ̀ àmọ́ Ọlọ́run lókè jù wọ́n o mo gbére mi d'Amẹ́ríkà Gbénga o mo gbére mi d'Amẹ́ríkà o New York Tariada Brooklyn Parkin Manhattan Platon gbogbo rẹ̀ ló járẹsẹ̀ pa Washington DC Maryland Jersey rí SSI Mississippi rí holiday wọ́n gbádùn ó dọ́lọ́jì mí o mo dé ìlú Chicago mo mọ bàbá Duncan ayọ̀ rẹ̀ kọ́ ní Chicago mo mọ màmá Duncan àbúrò mi di producer Jẹ́túndé Ìfẹ́mífẹ́mi ayọ̀ ní Jos wọ́n bẹ̀rẹ̀ ní ibẹ̀ pẹ̀lú bàbá Fákẹ́ Ògúnbọ̀dé yìí ń kà mí pásọ rí mi ń yún àríṣò bolúwọ̀gọ́ o wọ́n dé Minnesota pẹ̀lú Atlanta Georgia múráwó kí n san ní adé irínkèrindò adé ọmọ awo nínú àdọ́ta ọkọ̀ níkẹ̀ńdà abira olúọmọ Fátúnmíṣe babaláwo Rhode Island babaláwo Georgia ẹ̀sìn bẹ̀rẹ̀ ló ń gbéga kaniyu kasumu kempc NNPC ọlọ́màṣẹ́ dàrin wọn rú Atlanta láti ríra California Saluse sọ́rájẹ́rì Tortas Mississauga Philadelphia Florida Canada mo pa àwọn ẹlẹ́rìn ìjàrá Gbénga ń bolókù tí ń wọ̀ Débóyè ń bolókù tí ń òde ẹ̀wọ̀n lókù tí ń wọ̀ hallelujah bá mi dúpẹ́ nítorí pé police station lókù tèmi yòrò inú jẹ́sì tí mo lọ wà díẹ̀ mọ́ mi Michael ọkọ̀ títí láyọ̀ dékàmí lẹ́kìtì nílé o má kanjú Ọlámi Àfọlábí Olúfúnláyọ̀ láyà jọ̀jọ̀nà ti dé ọkọ̀ Bọ́lá yìí Ọlámi Àfọlábí Olúfúnláyọ̀ Túndé ẹ̀gbọ́n Olúfún àwọn èèyàn ni mo ti wọnú Gbénga Adébóyè so ó ní tá a bá fi sọ ọmọdé kò ní gbàgbé tẹ́ ẹ bá ṣe dáadáa sí èèyàn àwọn èèyàn lè má rántí o a kì í gbàgbé aburú tí èèyàn bá ṣe sí wa ngúmọ̀ pọ́rọ̀ ó débẹ̀ lónìí mo sọ débẹ̀ lónìí ẹ̀ ń bá rí ẹgẹ́ fún Kúnlé Àfọ́ọ̀dù ohun ò lè rántí ṣùgbọ́n ọmọdé ń bọ̀ wá dàgbà kí ni Kúnlé Àfọ́ọ̀dù ọgbà lọ́ọ̀ mi náà ìyàtọ̀ tí ń bẹ láàrin wòlé tọdún 5 ṣá ṣùgbọ́n àwọn ti popular wò tí popular upcoming làwa ń jẹ́ ńgbà náà
upcoming náà pẹ̀lú hard work náà máa débì kan gbogbo àtijọ́ dẹgbẹ́ nìsín kò sí ní tí Kúnlé Afọ́ọ̀dù ń ṣe tèmi Àkàndọ̀rọ̀ Awíkonko ò ṣe lónìí tó bá ka iye ọdún díṣẹ́ tíátà ń ka iye ọdún díṣẹ́ broadcasting so ẹja ṣe jẹ́jẹ́ ẹja tẹ̀ jẹ́jẹ́ Dr. Saheed Òṣùpá ò mú Dr. wálé ayé nínú akitiyan ni Dr. ti jẹ jáde wá dúpẹ́ pé akitiyan rẹ̀ bọ́ sójú ẹ̀ àwa tá ń sọ̀rọ̀ yìí kọ́la lẹ́bùn o bẹ̀rẹ̀ grand lẹ́bùn pọ̀ sí jù me can tell you that categorically God bless you sir God bless you ma bẹ̀rẹ̀ grand ní talent pọ̀ sí jù orí ọ̀fẹ́ tá a jọ níhun kájọ maintain ẹ̀ so Àkàndọ̀rọ̀ Awíkonko ẹ jẹ́ sáré ka ń tọ́gbẹ́ni sọ délẹ̀ jàre. There was a time I called King Saheed Òṣùpá. He was in America, and I asked him for a favor to help connect me with a big presenter in Nigeria to do shows or interview me. Òṣùpá asked who I wanted. I told him Baba Kola Olóòtú. Can you imagine that? Wọ́n ló béèrè lọ Saheed kọ́ connect ẹ̀ mọ́ presenter tó bá lámì tó lápá. And láàrin àwa tá wà lórí social media Kola Olóòtú number 1. Fact. Lẹ́yìn ẹ̀kẹ́ Oriyomi Hamzat Àkàndọ̀rọ̀ Awíkonko we always say the truth by views and followers. So okay, he said I shouldn't worried and asked me to let him come back to Nigeria. Days later Baba Kola Olóòtú versus King Saheed Òṣùpá gbàgbó Adekosi Ade, I cried. Saheed Òṣùpá saw the video in America, but truly both of us didn't say anything about it. That is, ọ̀rọ̀ tó pa Kola Olóòtú àti Saheed Òṣùpá pọ̀ ńgbà náà. 5 days later, King Saheed Òṣùpá returned to Nigeria. He called me, Alfa Sunnah, asking me to drag Baba Kola Olóòtú. Saheed Òṣùpá ò lè fún Kola Olóòtú lésì. Ó wá rán Alfa Sunnah. I came out, drag Baba Kola Olóòtú like I better pass my generator. I better pass my neighbor ló fẹ́ kọ́ o. Generator and the Gbasgbos video trended. Ibi ní trend lọ́dọ̀ tiẹ̀. Alhaji Òṣùpá called me and prayed for me. He was very happy and promised me 500,000 naira. Ntọ́ jẹ́ ni sẹ́, sáwọ́ wà mọ́rú yín tì ni. Ìwọ ẹ̀sẹ̀ pàlájì ẹ filẹ̀, bá dọ́kítọ̀ ẹ filẹ̀, ẹ 500,000 naira ìrànlọ́wọ́ tí mo fẹ́ nìkan ẹ ṣe fún mi. Àìjẹ́ méjìlá bá àlàdé, business ló ṣe. And he later paid you. Tí ó bá dẹ̀ sanwó fún ọ, ọjà ń gbèsè 500,000 naira gbà lọ́wọ́ ẹ̀. Saheed Òṣùpá ṣe sanwó fún àbẹ́ẹ̀ sanwó fún, bẹ́ẹ̀ bá san ẹ dá padà fọmọ ọlọ́mọ, ó ti ṣe owó yín. And promised me 500,000 naira when I secured a show. But for 2 months, no show came. Okay. Ó ní bóun bá ti gba show òun ó fún 500,000 naira. So and lẹ́yìn oṣù méjì kò sí show kankan. After the dragging of Baba Olóòtú, I eventually did for him. I began face problems in my life. Ó gbẹnu wàhálà ó tí ì rí problem ó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni. Tó bá ti jẹ́nu kó drag àwọn èèyàn kó o fa àwọn èèyàn wálẹ̀ ni ńlá yọ tiẹ̀ wà ó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ọ̀nà just started. Well, Àkàndọ̀rọ̀ Awíkonko ẹ foríjì mi bó ti ẹ̀ jẹ́ pé wọ́n mọ̀ pé wọ́n pẹ́ tó báyìí. Èmi náà kọ́ wọn mọ̀ bóyá ara ẹni tó ní gbólóhùn kan àbí méjì láti sọ lórí ìṣẹ̀lẹ̀ yìí, lórí ọ̀rọ̀ Saheed Òṣùpá, Alfa Sunnah, Oriyomi Hamzat, Wasiu Alabi Pasuma. Ẹ já sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú méjì péré. +234 915 147 9599 +234 915 147 9599 àti +234 904 851 9362 +234 915 904 851 9362 nọ́mbà méjèèjì tẹ́ lè pè mí sínú
Na the number wey you fit call me be that. Na the number wey you fit call me be that yo. Okay. Hello. Hello. Ẹ kálẹ́ sà o. Ẹ kú ètò. Yes sir. Ọlọ́run wọn ṣàgbà dọ̀kun. Àmín o. Ṣé ètò alẹ́ ìbáyìí ṣe ẹ̀kọ́ púpọ̀ ló kọ́yàn wàláhì. Ṣé àfàsúnà ìka tí mo rí fún àfàsúnà ní pé kíni? Ṣé ìyẹn tó lè sọ fún ìyá tó jẹ́ pé dandan kí yàn máa kọ́dọ̀ tí yàn bá sọ tó jẹ́ pé tíjà bá dé ẹ̀yin fi àyè ìjálẹ̀ dandan ni kẹ́ gbé gbogbo nǹkan tí yàn bá dé báyìí sọ kẹ́ fi séjú afẹ́fẹ́. Kò yé mi. mo gbọ́ àwọn vocal náà ó sún mi lẹ́ẹ̀kan mọ́ ni èèyàn lé o kọ́lọ́ọ̀ kó ṣàánú wa o. Àmín sà. tí Saheed Osupa. Bẹ́ẹ̀ni. ní ayé ìbáyìíṣẹ́ sọlọ́run bá gbé wa sípò kan ká máa tẹ jẹ́jẹ́. kò sẹ́ni tí ọlọ́run ọba mi ò lè kú. Bẹ́ẹ̀ni o. kò síbi tó lè ga tó lé lílẹ̀ ayé tí ọlọ́run bá fẹ́ mú ẹ kókó mi débẹ̀. Bẹ́ẹ̀ni. wàláhì ọ̀rọ̀ tó sọ òun náà ò ní wò pé ọ̀rọ̀ yẹn lè yá jáde. Bẹ́ẹ̀ni. nítorí kan tó pa àwọn bó àfàsúnà papọ̀ òun ló fa sábàbí tó wọ́n fi ń jáde. orí ẹni sùn. Bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ tó sọ sí pàtó ó pọ̀ kọ́lọ́run kó ṣàánú. Àmín sà. wàláhì God bless kọ́lọ́run kó you sir. ṣàánú. Àmín sà. God bless you sir. ẹ ṣeun. Yes sir. ẹ ṣeun. Yes. Wọ́n ní kò fọkàn sí pé ó máa lu jáde brọ́dà mi sísítà mi ẹ̀yin dádì àti mọ́mì mi whatever tá a bá ń ṣe ẹjá máa fààyè ìjálẹ̀ o ìjà lè dé at any time. Òní nìkan lọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń rò wọn kì í rò ọ̀la mọ́ o èmi á máa fààyè ìjálẹ̀ o mi ì dẹ̀ jẹ̀bi èèyàn nbi tí sọ̀rọ̀ mi wà nù mi ì jẹ̀bi èèyàn o tí n bá ti jáde against ẹ máa bẹ lọ́hùn lókù máa bẹ lọ́hùn the bell God torí mi ò ní jẹ̀bi. Hello. Hello bàbá. Yes sir. Yes sir. ṣe bórí ètò lẹ́wà. Bẹ́ẹ̀ ni o. ẹ kú iṣẹ́ ọpọlọ. Yes sir. Ọlọ́run á túbọ̀ máa fún yín ní ọgbọ́n àtẹ̀yìn. Àmín o. ṣe rí ọ̀rọ̀ yẹn mo fẹ́ kọ́kọ́ kó òun àti ọ̀gbẹ́ni fọ́nì tí ń kà yẹn papọ̀ ni. torí iṣẹ́ ò dá lára o. Bẹ́ẹ̀ ni. iṣẹ́ wọ́n mọ̀ jẹ́ kí iṣẹ́ mú wa kọjá ká má lè ronú bó ṣe yẹ ká ronú. Bẹ́ẹ̀ ni. Àmín o. mo bá gbọ́ ohun tí fọ́nì tí ń kà ṣe lẹ́nu bíi mo ṣe wo tán láìpẹ́ ni mo já sí program yìí. ó bú rẹ̀ ó tún bú ọ̀gbẹ́ni yìí. wípé táwọn oúnjẹ làwọn wá kiri tóun bá dẹ̀ ti débi tóun oúnjẹ tóun ò rí nǹkan kan jẹ mọ́ bẹ̀ wọ́n á yí padà ní. ó lóun ò ní dúró ń bẹ̀ ohun tóun fẹ́ jẹ́ ti tán bẹ́ẹ̀ nìyẹn. Wow. so for the mo lẹ́ẹ̀kì ọ̀rọ̀ tẹ́ sọ Alhaji Osupa wọ́n ní tiwọn ẹ̀dẹ̀ yọ fún wọn. òun gangan fún rẹ̀ ní kó lọ dìde sọ́rọ̀ rẹ̀. Honestly. kó dìde sọ́rọ̀ rẹ̀ ilé ayé yìí Ọlọ́run ló ràn yàn lọ́wọ́ ṣùgbọ́n èèyàn ló máa rán tó bá ti wá ràn lọ́wọ́ débi kan tán ṣe fún ẹ o mọ̀ pé Ọlọ́run rán wọn sí ẹ. Bẹ́ẹ̀ni. ṣe rí gbogbo ẹni tó bá dẹ̀ yẹ ká bẹ̀rù jù láyé yìí tí má ti ń bá ẹ ṣe tó wá ti ń play voice note ẹnìkan lọ́dọ̀ mi kó rẹ́kọ̀dù ẹ̀ ńgbà tó pé ẹ̀ màá máa ṣọ́ra láti bẹ́ẹ̀ ṣe. Bẹ́ẹ̀ni o torí rìkọ́dù tọ̀dọ̀ mi náà o. torí wàá rìkọ́dù tèmi náà. Sure. gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ láyé yìí Ọlọ́run nìkan lọ́ba tó lè kó yàn yọ gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ já sá fún wọn. Bẹ́ẹ̀ni. tó bá ti lè máa rìkọ́dù mi mo ń bẹ́ nìkan sọ̀rọ̀ ńjọ́ kan ó ní ṣé mi ń rìkọ́dù òun mo ní mo kàn pa fóònù lẹ́nu mo ní láyé ẹ̀ má bá mi sọ̀rọ̀ ẹ̀ èmi ò mọ bí ní ìdí ẹ̀ mọ́ ṣe. so gbogbo ẹ̀dá tẹ́ bá ti rí báyẹn èèyàn bí ni wọ́n. so lóòótọ́ bí bàbá yẹn ṣe gbé voice note yẹn síta is very clear. Honestly sir. bẹ́ẹ̀ bó ti gbé báyìí a tún rí ẹ̀kọ́ kọ́ nú ẹ̀ náà ó tún máa kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ síbẹ̀ ó tún jẹ́ káwọn èèyàn máa ṣọ́ra láti bá èèyàn ṣe. Bẹ́ẹ̀ni. ó máa ní wọn fún èèyàn láti ràn èèyàn lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ni sir. lọ́wọ́ yìí o. Bẹ́ẹ̀ni sir. Ọlọ́run kó ṣàánú fún wa o. Àmín o. ẹ kú iṣẹ́ ọpọlọ. God bless you many ẹ kàn ráàpù pé nǹkan tó yẹn délẹ̀ tán. ok ẹ fẹ́ kí n ráàpù ẹ̀ délẹ̀. èmi wo pé mo tún ti ń gba táìmù àwọn èèyàn ni ló jẹ́ tètè sẹ́rí padà. tẹ bá wo kọ́mẹ̀ntì àwọn èèyàn ní akílódé délẹ̀. All right sir. ẹ má jẹ́ àtàrà wa jẹ ìsọyé wà fẹ́yìn náà o. God bless you baba. God bless you baba. láti 1995. láti 1995. ìsọyé ní o. God bless you baba. God bless you sir. àbí ó dàárọ̀ o. ìwà. hello. bàbá wí kónkó. Yes sir. ẹ bá ká lẹ́sà. ẹ ká lẹ́sà o. jẹ́rí ẹ̀yin ni ẹ máa jẹ́ the first person
tẹ come up láti máa sọ pé tí èèyàn bá béèrè nọ́mbà ẹnìkan lọ́wọ́ yín lọ kọ́kọ́ pe ẹni yẹn. bẹ́ẹ̀ni. pé lágbájá béèrè nọ́mbà ẹ lọ́wọ́ mi ṣó wà òkè. bẹ́ẹ̀ni. tẹ́rìsà àìmọye ní nàìjíríà yẹn tó yẹ máa sùn jẹ́jẹ́ yín torí time difference wa dẹ̀ máa wá gbóyin tó dún tó jí yín lẹ̀ ká lè léyìí ẹ̀ mọ́ rí mẹ́ni yẹn rí a kò sí nǹkan kan tó fẹ́ béèrè ìjòwò lọ. bẹ́ẹ̀ni. ìyẹn bẹ́ẹ̀ à ń ṣe rí tọ̀rọ̀ máà tó sọ̀rọ̀ tó ń sìn tó sọ nípa ti funny thinker. bẹ́ẹ̀ni. mo ti sọ tẹ́lẹ̀ ṣe rí máà nìyẹn àwa bíi mẹ́ta kan ti bá yín sọ̀rọ̀ lórí ẹ̀ pé máà nìyẹn ó nídìí ìtọ́jú. ó nídìí ìtọ́jú. even nílùú yìí gan àwọn ẹni tó bá ní àrùn yẹn lára tán bá wà bipolar tán bá ní lára wọn kì í mọ̀ ìpọ́n wọn ní lára. x ní lára. ó na ṣége ó na àtàlátà bàbá àlàrúbá sí mi lára tá a tún pọ̀ lọ́pàá mú mi. wow. nígbà tí cordless phone ṣẹ̀ṣẹ̀ jáde handset ẹ̀yẹn wúwo tó jẹ́ pé mo lọ sí London lọ ṣiṣẹ́ láti lọ supervise iṣẹ́ kan mo padà délé mo dẹ̀ sọ fún ẹ ipò òkè mo ti dé ibi báyìí o ṣùgbọ́n mo máa lọ sí ibi iṣẹ́ lọ make a report pé ó dàárọ̀ la nítorí iṣẹ́ alẹ́ ni mo máa ń ṣe ó dàárọ̀ la kí n tó délé o bọ̀ mo ti wà ní táwọn wa ìgbà tí mo máa délé tí mo ṣílẹ̀kùn ìyàwó mi wá ń bẹ yẹn ẹsìn mi wá ń bẹ ní oúnjẹ ẹ káàbọ̀ ẹ kúlé o tó fọ́ handset mo yẹ́yìn padà pé ó fọ́ handset mọ́ orí mi. wow. ẹ̀jẹ̀ bò mí ni. wow. òun dẹ̀ ló wá gbá aago yẹn ó wá pe ọlọ́pàá ó wá gbá aago yẹn lẹ̀ ó wá bẹ̀rẹ̀ sí í kígbe àwọn ọlọ́pàá jálẹ̀kùn wọlé ni. wow. níbi tẹ́mi tí yìí ń borí mi fẹ́ jẹ́. wọ́n gbé mi lọ sí jẹ́ẹ̀lì. wow. bàbá ń gbà tí mo máa wọlé padà lálẹ́ nítorí mi ò mú kọ́kọ́rọ́ dání àwọn ọmọ ń béèrè pé bàbá ń kọ́ ọ ní bàbá yóò ní pẹ̀lẹ́ mo wọlé báyìí gbogbo aṣọ tí mo wà lọ jọ́ọ̀jì rí mi lálẹ́ ẹjọ́ yẹn nítorí police station cell yẹn náà ti fẹ́ sọ fún mi bóyá máa ní case bí ní case. jọ́ọ̀jì níta ni mo bá jà mo dẹ̀ ṣàlàyé fún un nídìí wáyé tó fi jẹ́ mi mo wà bí. èmi ò mọ obìnrin náà pé o. jọ́ọ̀jì yẹn láti sọ fún mi ní pé just go o dismiss case mi. mo máa wọlé báyìí ẹni tó ṣílẹ̀kùn fún mi ex mi yẹn ó tún béèrè lọ́wọ́ mi ní lágbájá kí ló fẹ́ jẹ. wow. mo kàn rọra kọjá lẹ́gbẹ̀ẹ́ mo lọ wẹ̀ mo dẹ̀ jókòó mi jẹ́jẹ́ mo gbá kámú fọ́lọ́run kí n téèyàn bá ń ṣe ilé ayé yìí kò máa ṣe dáadáa. bẹ́ẹ̀ni. kẹ́rí kéèyàn máa ṣọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀. ó ṣe pàtàkì o. àní nàìjíríà òfin ò tí ì sí níbẹ̀ nílùú yìí tẹ̀bá lè rìkọ́ọ̀dù èèyàn lórí fóònù. lè rìkọ́ọ̀dù èèyàn lórí fóònù. ẹni yẹn láti mọ̀ ìpè ẹ fẹ́ rìkọ́ọ̀dù òun. ẹni yẹn láti mọ̀ ìpè ẹ fẹ́ rìkọ́ọ̀dù òun. ó lóun aago kan sí tá a lò tó jẹ́ pé tẹ́ bá ti tẹ program yẹn báyìí a sọ fún mi ok ẹ fẹ́ record conversation yìí but òun máa sọ fún ẹni tó jẹ́ ó wà lọ́dà line yẹn pé ẹ fẹ́ record ẹ̀. bẹ́ẹ̀ bá pe company kan tó fẹ́ record yín kí wọ́n fẹ́ fi conversation yín ṣe training fún èèyàn máa sọ fún yín pé wọ́n máa record yín fún training o. bẹ́ẹ̀ni tẹ́ bá pe customer care phone wọ́n á máa sọ fún yín pé àwọn máa record kọ́ yín. yes tó bá wà òkè fún yín ẹ dúró bí ó bá wà òkè fún yín ẹ hangọ́ ṣùgbọ́n kẹ́ máa lọ kàn déédéé lo program kan kẹ́ máa rìkọ́dọ̀ ohun yẹn àti pé èèyàn láti ṣọ́ ẹnu ẹ̀ sọ àgbàlagbà ti dé sí gbogbo àwọn pípù yìí. ọlọ́run gbọ́ gbogbo alàgbà ti dé sí náà. bẹ́ẹ̀ ni káàkàn ní tìjú ni. àìnítìjú wa náà ló ń fa problem sí wa lọ́rùn. ọlọ́run. àìnítìjú wa náà ló ń fa problem sí wa lọ́rùn. ẹ dẹ̀ sọ̀rọ̀ ti àwọn ẹnìkan tó fẹ́ da ẹnìkan tó ń sọ pé tẹ mú lọ síbì kan tó lọ pé àwọn kọ́sítọ́mà yìí ní Lẹ́kì. bẹ́ẹ̀ni
àwọn èèyàn ń dá yín o àwọn èèyàn ṣe kí ni o bọ̀ kò ń ṣe bí ti Joshua bọ́mọ tápà o ẹ̀fọ́ wọn yẹn àwọn èèyàn gidi náà wọn yẹn o. wàhálà Joshua kúkú ń gbọ́ yín ọmọ tápà nìkan ni ò gbọ́ yín ó sòkú bàbá yẹ̀ lénìí all right bàbá God bless you sir ó dàárọ̀ sir àmì o ó dàárọ̀ sir yes sir yes sir yes. Joshua ìwọ nọ́mbà wí o wọ́n ní ìwọ àti ọmọ tápà kì í sọ̀dálẹ̀ o wọ́n lẹ́yìn méjèèjì kì í sọ̀dálẹ̀ o ó dàbí pé ẹnìkan náà pè mí lórí line bẹ́ẹ̀ yẹn tàbí ẹ jẹ́ kí n máa lọ ẹnìkan ní kí n ráàpù kinní kan please rap it ṣé ẹ fẹ́ kí n padà sórí ọ̀rọ̀ Gbénga Adébóyè ní eléyìí ti lọ send me your number my number is this +234 904 851 9362 +234 904 851 9362 nọ́mbà mi nù God bless you. ẹ jẹ́ kí n sáré bẹ̀ yín lẹ́bẹ̀ kan ẹ̀bẹ̀ ọ̀nà ni wípé YouTube channel tẹ́ wà yìí ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi subscribe sí tó bá jẹ́ pé yín ṣẹ̀ṣẹ̀ ń rí mi fúngbà àkọ́kọ́ àbẹ́ tí ń wò mí tẹ́lẹ̀ ẹ ti subscribe sí channel mi Awikonko TV ẹ bá mi subscribe sí bákan náà fún Onídèmọdè game show ẹ bá mi subscribe sí Onídèmọdè TV bó tiẹ̀ jẹ́ pé fi encourage bọ̀bọ̀ yín ẹ encourage mi Onídèmọdè game show ẹ máa bá mi wò ó ẹ̀kọ́ bẹ́ẹ̀ lórí èdè lórí àṣà lórí àwọn nǹkan àjogúnbá wa sẹ́yìn gangan sẹ́ gbọ́ Yorùbá sẹ́yìn gangan sẹ́ mọ̀wé sẹ́yìn gangan sẹ́ mọ àṣà sẹ́yìn gangan sẹ́ mèdè ẹ máa lọ sí Onídèmọdè TV ẹ bá mi subscribe sí God bless you sir. bákan náà Facebook page mi tuntun Awikonko television ni Awikonko TV ó wà ń bẹ̀ o ṣùgbọ́n àwọn nǹkan kan ti ṣẹlẹ̀ ń bẹ̀ láti ìgbà tí mo bẹ̀rẹ̀ tó fi jẹ́ pé mímọ lógún ọdún pẹ̀lú ẹ̀ kò ní ṣàǹfààní kankan fún mi gẹ́gẹ́ bẹ̀rẹ̀ sí máa ń gbọ́ tí mo máa ń sọ pé I always love foundation ìyẹn ló jẹ́ kí n create another Facebook page and again nígbà tí wọ́n suspend the channel tán suspend the page mi tọ́ yẹn ni mo create eléyìí so mo á wò pé kí n build eléyìí torí ọjọ́ iwájú tọ́ yẹn kò lè ṣàǹfààní fún mi eléyìí tí mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí ló lè ṣàǹfààní fún mi mo ń béèrè ìrànlọ́wọ́ yín ẹ bá mi subscribe sí ẹ bá mi like ẹ bá mi follow ẹ Awikonko television ni Awikonko TV lọ́tọ̀ Awikonko television ni mi ní wáyé tí ẹ ní wá mi tì àtàwọn àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ́ra ìbànújẹ́ òní kan yìí o mo dúpẹ́ lọ́wọ́ yín o pé wà pẹ̀lú mi látàárọ̀ unfortunately mo mọ̀ pé wọ́n pẹ́ tó báyìí ṣùgbọ́n mo mọ̀ pé ẹ ti gbà bí mo ṣe rí Ọlọ́run sì ní fi wá wọn ra wa God bless you I love you all ó dàárọ̀ òun ayọ̀ lásùn àní tójú òun dojú kó ó dàárọ̀ sà ó dàárọ̀ mà ó dàárọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n àti ẹ̀yin ìyá àti bàbá mi I love you all ó dàárọ̀.